mo kàn fẹ́ kọ̀rẹ́ tiẹ̀ mú nǹkan kan ìyàwó ẹ̀ ò lè mọ̀ pé ní bàbá kékeré kí wọ́n náà tó mọ̀ pé ní bàbá kékeré mọ̀ pé ní báàmì èmi ti adopt ẹ̀ o. báàmì ó ti wá dùn lẹ́nu mi. ọ̀gá ọ̀sẹ̀ ẹ̀ mọ̀ ó gbọ́dọ̀ dùn ní ọmú ìyàlájọ́ ọmọ yìí èmi ò mọ̀ pé sórí Ọlọ́run ni máa sọ̀rọ̀ tí ó sílẹ̀ kí n má tàn pẹ̀lú nǹkan tó ṣe ìwọ náà ò ń jowó Ọlọ́run. bàbá o wí bẹ́ẹ̀ o sì ṣe bẹ́ẹ̀. bọ́lá mi ti rí náà. ó ní màmá gbádùn mo sì ń gbádùn. ìfẹ́ ọwọ́ lọ́hùn ṣùgbọ́n Ọlọ́run ní ká sọ̀rọ̀ ká sì bá bẹ́ẹ̀ àwọn èèyàn wọn ni èèyàn Ọlọ́run ni ọlọ́mọ tọ́jú mi láì sàárẹ̀ o sì tọ́jú mi o ti fún mi lówó fàájì tún wá bẹ̀rẹ̀ ọmọ mi ṣe báyìí fún mi. bàbá abáyíkẹ́ ní sùn ẹ rọra torí mi ì tí ì ṣe nǹkan fún yín o mi ì tí ì ṣe kankan o. ó ti ṣe mẹ́wàá sórí ìgbádùn tí mo gbádùn ọmọ mi gan kò ṣe bẹ́ẹ̀ fún mi ìwọ ló ti fún mi lówó yìí. bàbá o tún lẹ́yìn owó tó tún fún mi àníyàn mọ̀ ní wọn mú tí ń lé wọn o ìbí ọtí là mú un lé ọtí kọ́ ni mo mú ẹ. bàbá mi lẹ jẹ́ kí ló máa ní pé kí n má tọ́jú yín ṣe bí nǹkan tẹ́ fẹ́ ni ẹ wá tí ì rí nǹkan kan. ìwọ ló mọ̀ ọ́ bẹ́ẹ̀ torí tèmi ó ní àwọn ìrírò ẹ̀rí nítorí kan mo nídìí owó kan mo á dọ́gbọ́n mo gbéra mi lọ síjù wípé mo síkì. bàbá mi. tó bá rí rọ́ọ̀bù kó tí mo pa mọ́ra mi mo ní kàn sọ pé mo ní appendix pé wọ́n fẹ́ sọ operation fún mi. bàbá mi appendix. mo gbé appendix sórí ọmọ mi kàn send message ni quick recovery quick mo ní gbà mí rú message. kí ló dé. àdúrà ló kàn sí. ìyẹn jẹ́ bí aláàtì ni. ìyẹn aláàtì àdúrà ló sì. tèmi nìkan kò lè change. ìwọ ló ń bá mi change ẹ̀ báyìí. ẹ má wọrí. ó ti ń ṣe díẹ̀ díẹ̀. ṣe rí tèmi nìkan ẹgbẹ́sẹ́gbẹ́ kan. ẹ mọ̀ kóbìnrin. ẹ lè fóbìnrin wọ́kùnrin. àti pé ó ti gbéṣẹ́ rú jù. bẹ́ẹ̀yàn bá ń ṣiṣẹ́ náà èèyàn mọ̀ ọ́n jẹ̀bi àmọ́ kákó lọ́rọ̀ tiẹ̀ èmi ò bí òun mọ́ ìwọ ni mo bí báyìí. bẹ́ẹ̀ni ṣe rí èmi gbogbo lọmọ yín. ọlọ́mọ mi ni wọ́. ẹ síkì o ẹ text message sí mi máa dá yín lówó. mo ti ẹ̀fẹ́ mi ti ẹ̀fẹ́ máa jẹ wọn mọ́nú ààrẹ kí n máa jẹ́ lójú. ẹ bó ṣe wà yín náà ni àbọ̀ ó yẹ kí Àbẹ̀ní ti gbé ẹja wá mo ti ní kó ṣe ẹja fún yín kó má kàn jẹ́ pé ọtí nìkan ni ẹ̀kọ́ máa mú ó gbẹ lẹ́gbẹ́. Àbẹ̀ní. Àbẹ̀ní dà. Àbẹ̀ní. torí Ọlọ́run Àbẹ̀ní. máa bí lẹ́kùn jókòó sá. ẹ ra a máa gbọ̀n níbi ìwé jóbèlè ẹja tí mo ní kó ṣe wá fún wọn kan ṣé wọn máa mọtí lásán láì ṣẹja ni. ẹja kẹ èmi ò ṣẹja obìnrinpo ni mo dà sórí náà. ebiri what. obìnrinpo. ẹgbà ní ṣé mo jẹ́ Ìjẹ̀bú ni ọ̀yẹ̀ fọkànlẹ́ náà bá ṣe ebiripo jẹ́ Ìjẹ̀bú ọ̀ní ètò ọ̀nà ebiripo mú sí ni. bọ́rọ̀ Àbẹ̀ní ṣe rí ni Àbẹ̀ní ti fẹ́ pa wá nílé yìí. wọ́n ní ọ̀sẹ̀ já kí ni ọ̀rọ̀ ebiripo ní ẹ̀ máa gbà nírú kúkú wo rẹ̀ báyìí. Àbẹ̀ní wàá ṣàfẹ́ máa bàyàn lójú jẹ́ ṣá wàá kàn máa gbọ̀n ni. ọ̀dà ebiripo àbí ebiri ẹni tí tó ṣe lọ dànù ẹja yẹn ni kò lọ ṣe wá ẹja fún dádì mi kò jẹ ẹja. ewu ẹja ò ṣẹja pálá bẹ́ẹ̀ já àgò. ẹja lẹja jẹsẹja tó fi mú jẹ ẹja tó ṣe é mú sí. bá mi ẹ má bínú àṣẹ. ṣébọ̀bẹ̀ ni ọmọ mi ò wọ́n fẹ́ já ọ sí kinní kan sórí ẹ̀gbọ́n mi tó kú wọ́n ní property kan lọ́nà Ṣàgámù. mo ti wá sọ fún ọmọ mi pé property ìjàta irọ́ ó sá lọ fìyà arúgbó kan bẹ́ẹ̀ ó ní kí àwọn ọmọ gbé bẹ́ẹ̀ lọ́fẹ̀ẹ́ láì sanwó. ìwọ ọkàn sí bí ọkọ ọgbọ́n kankan ẹ̀kan àdọ́gbọ́n tán tí ọba ti rí wọn ni kò sọ pé kó jẹ ta property yẹn bẹ́ẹ̀ bá ti ta ó ti yẹ 10%. Samba shimbo Elédùmarè gbà wá o Dájí ó bá gbà wá o Bàbá lókè jọ̀wọ́ o kí má ṣe lù páńpẹ́ ayé Elédùmarè gbà wá Dájí ó bá gbà wá Bàbá lókè jọ̀wọ́ o kí má ṣe lù páńpẹ́. Ọlọ́run dákun yàn tèmi fún mi òde yàn egungun ìhà mi òun ni kò yàn fún mi
kí má ṣe lu gbàngbẹ́ ayé orí mi dákun dábọ̀ o má jẹ́ kó sọ́wọ́ ẹ̀dá mi dákun dábọ̀ kí má ṣe kó sọ́wọ́ jígolo ọkùnrin ń bẹ wọ́n kò gan ní gbòòrò yẹ́yọ́ sàmdọ̀ṣì. àti ìwà mọ́ tí wọ́n ní wá sí wáyé. ẹ jẹ́ kí mi ò jẹ́ àyín kẹrin wọ́n ti jẹ́ àmì tán pé àwọn tó ti dàgbà láàrin wa ni wọ́n fẹ́ rọ̀ lórí bàbá wa yìí wọ́n fẹ́ gbé bàbá lílé lálẹ́ àti gbé bàbá rere àti gbé. ṣé ti sunkún tán àyín mẹ́tàlá náà ni. mẹ́tàlá kọ́ èdè tó di subtitle. èdè òfò. ẹni tí ológo tẹ́lẹ̀ tó bó lógo rí o ọ̀rọ̀ wa ló sọ. ẹ wo bí ṣe rí ẹ bá ro kúrò mi kó mọ̀ nìṣó lọ́rùn. ẹ bá sì sọ̀rọ̀ kékeré ojú yóò ti pọ́n ẹ mọ̀ sunkún. cut. Emon. Okay. For you. Ẹ jẹ́ ṣàánú mi, ẹ má jẹ́ kí n gbà ẹ fún gbogbo wọn. Àwọn ọmọ yín wà ní ẹ̀kọ́ tó fẹ́ jẹ mú wá síbi ẹjọ́. Mo kúrò yẹn dàrú. Màmá náà náà kọ́sọ́ náà àwọn ẹ̀ wà ní. Tó bá bímọ tó gbọmọ lọ́wọ́ ẹ̀, ó lọ́ bọ́ bá lómi. Tí ẹ ṣì gbà mú. Mo gbọ́ ìṣe lọ. ìròyìn ayọ̀ ni ọgbẹ́ni tán. ó ṣọ́ọ̀kì mi náà. ó ṣọ́ọ̀kì mi bàjẹ́. ó ṣọ́ọ̀kì mi pápọ̀. ẹlẹ́dàá mi ìwé mú yìí ọdún tó kọjá mo ní máa dájọ́ fún ẹ lọ́dún tó ń bọ̀. jẹjọ ma excuse me ẹni sórí burú. ọmọ mi ṣẹ̀ṣẹ̀ ilé ìwé ni ẹ má dà mí dúró dákun ẹ wá mú fún ìwé tẹ́ ẹni máa lọ lé. Mi ò fún yín níwèé pé kẹ́ máa lọ lé òtò ní nǹkan tó wà nù ẹ̀ and again ṣé rí ẹ dìde náà ẹ dìde. ó dá báyìí. ẹ dìde. olùkọ́ ẹ dìde ẹ yẹ wò ìròyìn ayọ̀ ní ẹ ló ṣe gbọ́ bọ̀. Òwe ní òṣùkú ìlú bá máa pa bàtà ìgbà tó lé níbẹ̀. Ọkọ̀ wá pa màá bọ̀. Àbọ̀gbọ̀ lórí ibẹ̀. Mo mọ̀ pé ọmọ máa ro yín lójú reason tí mo ṣe ṣe gbogbo yín sí ibà. Bẹ́ẹ̀ni. Ẹ máa. ọmọ mi ṣe ló ṣe bẹ̀rẹ̀ sí. Àfàrò. Ṣẹ́rí mo kò fẹ́ appreciate gbogbo appreciation. ẹ mọ̀ pé látìgbà tí dádì ti kú àtìgbà. ẹkún ayọ̀ lò. Ní ẹ̀fín ilẹ̀ ẹ̀jẹ̀ kó sunkún ojoojúmọ́ lẹ́kún alábòsí máa ń sún lọ sí korobá. Mo gbọ́ ìṣe lọ. Ẹ gbé bàbá kó sunkún sábọ̀. Ẹni sùúrù mo sọ fún yín pé nǹkan ayọ̀ ni pé mo fẹ́ ṣe appreciation ni. Ṣẹ́rí àtìgbà tí dáàdì ti kú ni gbogbo yín ti ń serve me exactly the same way bẹ́ẹ̀ ṣe ń serve dẹ́dẹ̀. And the thing is ẹ wò mí lọ́mọdé ẹ tẹ wọ pé bóyá mo kéré láàrin tí mo lè ṣe alákòóso gbogbo kéré ẹ ń serve me same way bẹ́ẹ̀ ṣe treat bàbá mi kó tó jáde láyé. So mo wá wò wípé ok àtìgbà tẹ́lẹ̀ tí ń bá mi ṣiṣẹ́ yìí o mi ò kì í ṣe bó ṣe jẹ́ kí n ṣe wọ́n rò pé òkè kí n fi ọjọ́ èmi kí n fi ṣe ìdúpẹ́ tó special. ẹ ní mọ̀ kó ṣé rí inú wa nínú àwọn wákàtí yìí àmì tó mọ̀ọ́rẹ́ àmì tó mọ̀ọ́rẹ́ àwọn kan ti bọ́ ṣọ tọ́pa ní pé àwọn òṣèlú tó bá dé kò tó gbé gbé àfikún bẹ́ẹ̀ gbé padà wà wọ́n ṣọ. ẹ̀yẹ́ ló jẹ́ ẹni lọ ló bọ̀. ó ti yé wọn. wọ́n bọ́ ṣọ ní apá. ẹ ṣe rí ẹ bá mi sọ fún àwọn tó wà lọ́dọ̀ mi. mo mọ ọjọ́ orí mi I know my age ẹ ti sọ́lẹ̀ kan pa sin bàbá adẹ̀ tó ń sin ẹ̀yìn náà kódà tọmọ tẹ́lá tó bá tún bímọ èmi tí màá ti kú mi ní kú mi báyìí ṣùgbọ́n ẹ bá ń sọ fún ká máa fún mi lápọ̀nlé wọ́n ń wọ́ mi jù. they always grow me wọn àfọmílẹ̀ rárá pé mi àgbà tí ò ní rómi bá yọ ṣé wà kù ọkọ̀ ẹ̀pọ̀ aṣọ tèmi ó jẹ́ white ó
ó yàtọ̀ sí wọn ṣe sí àwọn bẹ́ẹ̀ kọ́ fi green white green sí. ní sùúrù nǹkan tó sọ ìjọ tó bá jẹ́ òótọ́ ẹ̀jọ̀ ṣé mo kọ́ àwọn ló dàgbà jù àwọn ọdẹ ló ti pẹ́ pẹ̀lú dáàdì mi kí wọ́n tó ṣaláìsí so ọwọ́ tí ẹ mọ̀ pé ẹ máa ń fún dáàdì mi náà. ṣe gbọ́ ọjọ́ kékeré ṣeré ni. ẹ ṣe mọ̀. ọjọ́ kékeré wọn ṣeré ni. ẹ ṣe gbọ́. ẹ jọ òjò kíràn kiri túṣẹ. kí ó lò máa ṣe kó yìí máa rọ. yóò ti máa jà. mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín ẹ ṣe ẹ bá ṣọlẹ̀ ṣé àbí kẹ́kẹ́ gbogbo ṣe mọ̀. ṣé bá bá fún ilé wò yìí nígbà tí máa ṣọlẹ̀ Thank you very much. ọwọ́ lẹ̀ gbà yìí àmì máa tẹ́ Thank you so much, ma. and ìwọ jọ ẹni tí ṣe fẹ́ ṣe ráyé lẹ́sẹ̀ ni. Dájí ó fagbà wá o bàbá lókè jọ̀wọ́ o kí n má ṣe lù pàǹpẹ́ ayé Ẹlẹ́dùmarè gbà wá pàǹpẹ́ ọkùnrin dájí ó fagbà wá obìnrin bàbá lókè jọ̀wọ́ o kí n má ṣe lù pàǹpẹ́ Ọlọ́run dákun yàn tèmi fún mi òyìnbó. ọ̀ya. ṣẹlẹ̀ máa ẹ má gbé mà. ẹ má stress ara yín Sherry ẹ mú kọ́kọ́rọ́ mo fẹ́ drive ara mi lé mi lọ. tẹ́ bá gba kí lọ mi what is my subject in this compound iṣẹ́ mi ni kí n gbé ń jáde. mi ò ṣáà ní problem kankan wá mo kàn sọ fún yín pé èmi nìkan ni mo fẹ́ dá jáde lé ní and I don't want stress ẹ̀yin jókòó sílé kẹ́ relax mi ò ṣáà ní kẹ́ mo ní kẹ́ relax sílé mi ò ní kẹ́ máa lọ sílé yín náà. excuse ma. láti gbà tètè fún alẹ́ flow ara ti ń fún mi pẹ́ ti dára dúró lábàdì kan sọ jáde rẹ ti appearance so their manner for workers. mo sọ ń jọ́nà tẹ fún alẹ́ envelope pé tẹ fún wa yìí. ṣé pé pẹ́ńsàn wa ẹlẹ́ẹ̀ pẹ́ńsàn wa this is pẹ́ńsàn affairs. ṣé mo sọ fún yín pé mo lé. ẹ sọ bẹ́ẹ̀ ma. ṣé mo sọ fún yín pé mo ti dá yín dúró níbi iṣẹ́. ẹ sọ bẹ́ẹ̀. mi ò dé sáàkì yín mo kàn ní kẹ́ fún mi kọ́kọ́rọ́ pé mo fẹ́ dá jáde bó ṣe wà lé ẹ fún mi kọ́kọ́rọ́ kẹ́ tilẹ̀kùn. excuse ma mọ́tò ní security o security wà bẹ́ẹ̀ lè mọ́ tá a fi sí mọ́. ó yá níṣó. excuse ma. ṣé mo ní nǹkan wà ní ẹ sílẹ̀kùn dáre. Olúkúgú ọmọ ráyọ̀ tẹ̀ kí ló ṣẹlẹ̀. èmi àti ògbólíkà mẹ́wàá níbẹ̀ yẹn ẹ wá ń gbọ́ láàrin ẹ̀yìn àti màdàmú tẹ̀ǹdíàgìn ṣé mo wípé ilé ayé yìí olóyìnbó sọ wípé àkọ́mẹ̀tín gbẹ̀tọ́mẹ̀yán bẹ́ẹ̀ ṣe wà ìwẹ̀ yìí bẹ́ẹ̀ ṣe wà ojú yín kẹ̀mẹ́ pọ́n fò. dákun jẹ́ kébì sọ̀tún mọ̀ ẹ̀ ṣe rí ẹ̀dà ẹ ti pé lẹ́nu iṣẹ́ yìí owó sẹ́yìn náà lẹ́kùn fi táwọn ọmọ yín wé irú àkọ́bí yín torí ìdí lọ ẹni kó wọn mọ ọwọ́ ọkọ̀ lọ ẹ̀yìn mọ́ lọ lé. kí ló ń kọ tí mọ̀lẹ́kà kọ yìí tó ṣe báyìí pé ó ní kó tòkìtì mẹ́ta ó wá tòkìtì ó wá kán lẹ́yìn. sọrí ẹ máa gbọ́ sẹ́rí ọlọ́tẹ̀ ń wò yẹ ọmọ ń dá orí ti fẹ́ dání. I see you see me I know my measurement in this compound mo mọ̀ wọn ara mi madam bẹ̀ mí ni pé kí n jọ wọ́n fẹ́ test mọ́tò yẹn jáde. obìnrin kẹ́ oríire tó ṣe kò ní dìbàjẹ́. àṣẹ. àjọkè ìṣíkòrà rẹ wúrẹ́ oríire kò ní ṣíkòrà rẹ ayé. ẹ kí ni ó ṣe é. wọ́n gba kí lọ́wọ́ yìí. ló bá bá ìgbà tí ọ̀wé ìwé sọ̀rọ̀ fún sọ̀n jẹ́ mi ń gbá báyìí. ẹ jẹ́ ń sọ fún yín ẹ̀yin ẹ̀ máa fálítì ara yín ni. fálítì yín madam sọ pé Olúkúgú o ọmọ ráyọ̀ tẹ o ẹ̀ ń fẹ́ wo mọ́tò iṣẹ́ mọ́tò ìbò ṣe ń ta o kémi dúró sí ilé o kí n máa mọ́nítọ̀ yín kẹ́ máa ṣeré pa ń lé o. ẹ tó bá parọ́ ẹ bọ́lẹ̀ ọmọ tó bá jẹ jalè ọmọ àpájọ yìí Olúkúgú. sẹ́rí gbogbo mi ti ráì tí bẹ́ẹ̀. Ẹlẹ́dùmarè gbà wá o dájí ó fagbà wá o
bàbá lókè jọ̀wọ́ kí n má ṣe lù páńpẹ́ ayé Ẹlẹ́dùmarè gbà wá dájí ó má jẹ́ lù páńpẹ́ obìnrin bàbá lókè jọ̀wọ́ kí n má ṣe lù páńpẹ́ Ọlọ́run dákun yan tèmi fún mi òde yan egungun ìhà mi òun ni kò yan fún mi kí n má ṣe lù páńpẹ́ ayé orí mi dákun dábọ̀ o má jẹ́ kó sọ́wọ́ ẹ̀dá mi dákun dábọ̀ kí n má ṣe kó sọ́wọ́ jígọ́lò ọkùnrin ń bẹ wọ́n pọ̀ gan ní gbòòrò sàǹdọ̀ ṣíńdọ̀ àlàáfíà fún yín mà. àlàáfíà fẹ́yìn náà. ẹ ṣé ẹ bínú pé mo dá yín dúró. mi ò bínú. ẹ̀mí Ọlọ́run ló rán mi níṣẹ́ sí yín. orúkọ tèmi tẹ̀ ń wò yìí ó ní prophetess àsìkò. ẹni tí àsìkò ẹ̀ bá ti tó òun ni Ọlọ́run máa ń rán mi sí. mo wá rí i pé àsìkò yín ti tó ohun tó ń pa yín lẹ́kún. Ọlọ́run sọ pé àsìkò yìí ló ti tó láti fi pa yín lẹ́rìn. ìyá wa ṣe é bínú wípé mo ti ń gbàsìkò yín. mi ò bínú. ọ̀dà mọ́mì mà amú mi rí pé bẹ́ẹ̀ ṣe ń jáde lọ yìí amú mi rí èèyàn kan níwájú yín. ẹnikẹ́ni bí ẹ ṣe ń rìnrìn àjò jáde lọ yìí tó bá pàdé yín lọ́nà tó bá tọrọ nǹkan lọ́wọ́ yín ẹ̀mí Ọlọ́run sọ wípé kẹ́ ẹ yọ̀ǹda ẹ̀ fún ohunkóhun tó bá tilẹ̀ wù kó tọrọ èmi ọmọ. amú mi rí pé ìránṣẹ́ yẹn òun ló fẹ́ nu omijé yín nù lórúkọ Jésù ọ̀run sì máa nu omijé yín nù. àmín. ohun tó ti ń pa yín lẹ́kún lọ́jọ́ tó ti pẹ́ láti àsìkò yìí lọ ẹ̀mí mímọ́ dá yín lóhùn. mọ́mì lórúkọ Jésù ẹ ò tún sunkún mọ́. àmín. ọ̀rọ̀ yín sì ti dayọ̀. àmín. Jésù Olúwa wa. àmín. àlàáfíà fún yín mà. àlàáfíà fẹ́yìn náà. ẹ jẹ́ ń bá yín wo mọ́tò. kẹ́ fi ó tí o ìyá wa ọ̀fẹ́ lọ́lọ́run fún wa ọ̀fẹ́ náà dẹ̀ ni èmi náà yọ̀ǹda fún yín èmi ìgbowó ẹ ṣé mo yọ̀ǹda bẹ́ẹ̀ ni. ó dà ṣé mo lè gba nọ́mbà yẹn. mo lè fún yín. Okay. Okay, ẹ jẹ́ kí mi gba nọ́mbà yẹn. Okay, what's the problem? Okay. ẹ rọra má jẹ́ ó jábọ́. 8 1 2 3 4 5 6 2 1 2 ó ní ìyá mi ẹ fi prophetess àsìkò òní kẹ́ fi save. àlàáfíà Ọlọ́run kó máa bá yín lọ ojú òní tì yín mà. yes ma. kì í ṣe láì ní ìrètí ni mo tọ́ wá kì í ṣe láì ní ìgbàgbọ́. ayé lé ayé máa ní ká borí wọn kò sá ayé ló máa rádégún àwọn ní tó bá tún yá wọ́n tún náà dé oògùn mọ́ wọ́n ní kò gún mọ́ ẹlẹ́nu méjì mo pariwo inú ẹ dájì inú jìngàn kò sẹ́ni tó mọ̀nú jígọ́lò ọkùnrin bẹ́ẹ̀ wọ́n pọ̀ gan ní gbòòrò àwọn olójú kò mú un lọ olójú kò kúrò ẹ̀sán gbéjẹ́ mọ́wọ́ ẹ̀rántí tá lọ bá lọ àbọ̀ ń bọ̀. ẹ ká sọ ma ẹ ká sùn. ẹ ká sùn. ẹ jọ ma mo wá wo ọ̀rẹ́ mi kan ní àdúgbò yìí ni ìgbà tí mo dẹ̀ máa délé mi ò bá ibi tí mo dúró sí náà ní bus stop níbí wọ́n ti yọ wọ́lẹ̀tì mi lọ kò sówó kan lọ́wọ́ mi mo ṣe wà yìí mo dẹ̀ ń lọ sílé ẹ jọ help me with 500 naira nítorí Ọlọ́run. wọ́n yọ wọ́lẹ̀tì mi. bus stop náà ti yọ ẹ jọ nítorí Ọlọ́run 500 naira péré ni mo ní fi kọ̀fí délé. ẹ ṣe gan. ẹ ṣe gan ma. ẹ ṣe gan ma. wow. ẹ sọ ma ẹ dúró ma ẹ dúró ma.
500 na mo béèrè 5000 lẹ fún mi. Ẹ wò ẹ gbà. Ẹ má ṣe yọnu. Owó tí mo ilé ìgan ti gbé mi délé, ó fún owó tó máa yọ change. Ẹ ṣé gan mo dúpẹ́. Ẹ ṣé o. Ẹ má bínú. Ẹ jọ̀ọ́. Ṣé mo lè gba nọ́mbà yín? Nọ́mbà mi. Yes. Because èèyàn tó ní integrity by we can, you know, can have more help we can do. Kò sí problem ma. Kò sí problem ma fún yín. Inú ìdùnnú náà dùn. Okay. Number is. Kí lorúkọ? Olúwafẹ́mi. Okay, Tèmi Tèmi ni. máa ń pè mí ní FM. All right, Tèmi nìkan lorúkọ Tèmi. Èèyàn dáwó padà. Àbí? Mú máa yẹ. Oh, má. Mama jẹ́ ń ṣòfò. Alẹ́ o, mama jẹ́ ń ṣòfò. Gbogbo ẹni wálé ayé lọ́mọgbẹ́ni gbàrí àgbàbí. Mama jẹ́ ń ṣòfò. Alẹ́ o. Ẹ ní ṣòfò. Ẹ ní ṣòfò. Àmì àtiwọ́ náà. Ẹ ní ṣòfò. Àmì ọ̀ṣọ́ ti ní wọlé. Wọlé ń bọ̀. Wọ́n ní wọ́n sì lé. Ẹ òbí ẹ má bínú. Dáàdì wa. Díẹ̀. Bí o bá ti rí, á ti mọ̀ pé àwọn tó máa ń náwó sóṣà ní. Mo jó nígun nù. Àbí? Irọ́. Ọlọ́bàtálá ni. Èmi ni mo jọ gbá àkọlẹ̀ lójú ẹ̀ lórí pé mo wọ́wọ́ mi wá. Ṣé mo ti gbéṣẹ́ fún ọ? Kò sí ṣiṣẹ́ tó gbé fún ọ. Tí mo ṣe géètì, mo yọ fún yín. Àti òsínlé, màdàmú òsínlé. Orí ọ̀fẹ́ tí mo lè fún yín ni pé ẹ má sùn síbí báyìí. Ẹ já lọ apátímẹ̀tì tọ̀rọ̀ tèmi. AC wà ń bẹ̀, fáànù wà ń bẹ̀. Kódà gan ẹ máa wo TV. Africa Magic Yorùbá ẹ máa tún wò ń bẹ ẹ já lọ ọ̀dọ̀ mi. Kí n lọ ilé ọdẹ kí n wá lọ bọ́ sọ́dẹ. Sọ́dẹ ni mí. Iṣẹ́ tó gbà ọdẹ kọ́ ni ọ́. Gètè máa mọ̀ pọ́ ọdẹ ni ọ́. Ọdẹ alẹ́. Ó yẹ ṣe ọ́ ń tà àwọn ọdẹ tí ń pẹ́ gidi lọ́ ń tà. Ṣé ọdẹ ni mí? Ọdẹ ni ọ́. Ìwọ fẹ́ kí mi wá lọ bọ́ sọ́dẹ iṣẹ́ tó gbà kí n bọ̀ sí. Ọmọ tẹ́mi bíi wọ́kọ̀. Ará àtà ọmọ nílẹ̀rú ará alẹ́ ní máa sọ fún ọ. Tí ọ̀bàjọ́ ọmọ tẹ́mi bí tó ní kí wọ́n sọ fún mi bóun ò sí lé ìwọ́n lè máa wò mí lójú. Òbí wà lọ́sọ̀ gan ẹ wá fẹ́ alẹ́ wọlé ẹ gbé òòṣà wọlé. Ìgbà tó bá wù mí máa gbá ní ọmọ mi. má túbọ̀ mi tó bá túbọ̀ mi má túbọ̀ mi. Ológbòdò kan. Ọbẹ̀ egungun mo yọ fún yín ọmọ yín ò sí lé ṣé máa mánéjì ọ̀dọ̀ mi. Ibi tí mo wà mo wà. Ẹ fọ́ máa jẹ yàn. Yóò dé bá mi bí ibi téèyàn bá ti bímọ tọmọ ètí tọ́jú ẹni tó bí mo fẹ́ mọ̀. Ẹ fọ́ máa jẹ yín. Mo lẹ́kẹ̀ẹ́ fún èmi kan lẹ́kẹ̀ẹ́ fún jẹ mi mo fẹ́ ní typhoid màá ní typhoid màá ní malaria màá ní gbogbo àìsàn tí mi láyé mo fẹ́ ní. Ẹ fẹ́ ní typhoid ẹ fẹ́ ní malaria ẹ fẹ́ ní brocodot ẹ jẹ́ má bínú tẹ́lifẹ̀ tìrìtì láàrin mi àti ojú mi báyìí kó lè máa ṣàìsàn. Èmi ò mọ̀ fẹ́ràn ẹjọ́ o ìwọ lẹ́jọ́ bá kọ́ máa rò mo ti wà mú ìyàwó dáre n bá ti sàárẹ̀ báyìí onímọ̀ fún mi dìrìbù. Ìyá wa sí ó dá kò ṣe ó tó lè ẹ má bínú ẹjọ́. Àǹtí. Yes sir. Ẹ kú kalẹ̀. Ẹ wá sir. Ẹ kú jókòó. Yes sir. Ẹ má bínú àwọn àlejò wà lọ́dọ̀ wọlé màá lọ́wọ́ ni wọ́n bá ti ṣetán ẹ̀yin náà wọlé àmọ́ kẹ́yìn tó wọlé lọ bá wọn ẹ mẹ́rin láti gẹ́tì kándù ìyẹn àbẹ́là tó kẹ́ máa ṣọ́ọ̀n tó bá ti wọlé ó ti. Ṣé wọ́n ń ta láyìíká? Wà láyìíká 2000 naira péré náà. Kí ló dé? 2000. 50 naira ló ń ta kándù ń ta tó bá tẹ̀ wá fẹ́ wọ́n jù 100 naira. Irọ́ ṣẹ́rì tí àwọn àndò láyìíká yín báyìí àti Israel all the way from Israel tó bá kó wá tó ti 2000 naira ni kò lè kò sí dín. Bẹ́ẹ̀ni ó tó ṣe mí ni pé tẹ́ bá wà mọ̀ pé ẹ̀ ní káàṣì yẹn lọ́wọ́ mi báyìí ẹ lè ṣe transfer máa ń gba transfer náà. Ẹ lè ṣe transfer. Ẹ lọ bá mi mú wa so tẹ́ bá ń dé máa ṣe transfer. Ẹ máa gbàgbé o tẹ́ bá fẹ́ ṣe transfer yẹn
wọ́n gbà láti fi charges sí. Kò sí wàhálà. O charges ti hàn. Kò sí wàhálà. Mo ń gbọ́ yín o ìyá wa. Wọ́n lè máa yìí ni mo wá rí o. Lórí ọ̀rọ̀ ọkọ mi. Ṣé bẹ́ẹ̀ ni gẹ́mẹ̀ta yìí tó tún wálé bẹ́ẹ̀ ṣe gbìyànjú àdúrà fún mi? Láti jẹta mi ò tún rí nílé rárá. Ìrànlọ́wọ́ tẹ bá lè ṣe fún mi. Tẹ́ máa bá mi jáwé jókòó jẹ́ ilé lọ́wọ́. Torí fẹ́ sọ mí dá lásìkiri. Olúwa. Màmá, lórúkọ Jésù ẹ ní rògùn àṣíkiri. Àmín Jésù. Bọ́lọ́run tí ń bẹ tí ẹ̀mí ẹ̀ ń bẹ gbogbo ogun tó ń jà yín ẹ̀ tún gbúrò ẹ̀ mọ́ láti wákàtí. Gẹ́gẹ́ bí ẹ ti morúkọ mi pé prophetess àsìkò. Mọ́mì, àsìkò yín ti dé báyìí. Àmín Jésù. Àsìkò àti jẹun ọkọ ti dé fún yín báyìí. Àmín Jésù. Àsìkò àti ṣe rere ìfọ̀kànbalẹ̀ òun lẹ wà báyìí. Àmín Jésù Kristi. Mọ́mì ṣe máa lè náwó. Torí pé ọ̀rọ̀ owó ló délẹ̀ yìí o. Torí pé ẹ̀yin náà mọ̀ pé owó báyìí náà lèèyàn fi ń pe ní owó. Àti wípé a fẹ́ ra nǹkan, owó ṣàlà máa fi ra. Kò dẹ̀ lè ṣeé ṣe kí náà mi dùn dùn kí ni bóyá torí pé àánú yín ṣe mí àbí mo nífẹ̀ẹ́ yín kí wọ́n á kọwọ́ bàpò kí n fi ra nǹkan tí mo fẹ́ lò fún yín. Ṣé mọ̀ pé kò lè ṣeé ṣe. Mọ́mì ṣe lè rí 20,000 naira. 20,000. Ó lè mà. 20,000 yẹn ò pọ̀ jù. Bùkátà àdágbé náà ni. Àwọn máa lọ sí school, àwọn máa jẹun. Èmi nìkan náà ni àdágbé àdásọ ó ti fẹ́ sọ mí sí ó tẹ̀ ti sọ mí sí àdágbé àdásọ. Ẹ ṣàánú mi torí t'Ọlọ́run. Ẹ jẹ́ kí n wá áàfù wá ó jẹ́ 10,000 naira. 10,000. 10,000. Ó dáa. Ẹ lọ wá wá. Ẹ má kúnlẹ̀. Ọlọ́run ni ká dúpẹ́ fún. Torí pé lẹ́yìn Ọlọ́run tún ni ṣe sí pé ẹ fọkàn balẹ̀. Ẹ lọ wá 10,000 naira wá. Nítorí pé obìnrin ni obìnrin dẹ̀ lèmi náà. Mo dẹ̀ gbọ́dọ̀ ṣàánú yín. Èmi tún kọ́ ni mo tún fẹ́ ṣàánú yín o bí kò ṣe ẹ̀mí mímọ́. So láti wákàtí ọ̀run ti gbàdúrà yín. Àmín Jésù. Ẹ fọkàn balẹ̀. Ẹ lọ wá owó yẹn wá. Tẹ́ bá ti wá ẹ má wọrí. Ọkàn yín á bẹ̀rẹ̀ sí ní gbọ́ ti yín. Ẹ jìyà mọ́ lórúkọ Jésù. Ọkàn yín sì ti balẹ̀. Kò sí wàhálà. Àmín Jésù. A máa rí yín bá náà. Ìgbà wo ni kí wọ́n máa retí yín? Ẹ máa expect mi lópin ọ̀sẹ̀. Òpin ọ̀sẹ̀ yìí? Bẹ́ẹ̀ni. Kò sí wàhálà. Ọlọ́run aṣọ yín délé. Ojú òní tì yín mà. Ẹ pẹ̀lẹ́ káàbọ̀. Ó ga o. Ọlọ́run á jẹ́rìí ara ẹ̀. Olúwa rántí mi. Olúwa rántí mi. Ẹ kò ṣe lúwa. Olúwa ló ṣiṣẹ́. Olúwa sọ gbádọ̀ tún mi. Àmín Jésù. Àwọn obìnrin méjì kan ni wọ́n ń bèrè yín láyìíká. Obìnrin méjì. Obìnrin méjì. Bẹ́ẹ̀ ni wà. Ṣé wọ́n ti wá bíbá rí? Rárá. Wọ́n ṣẹ̀ṣẹ̀ wá ni. Wọ́n ṣẹ̀ wá ni. Ẹ jẹ́ kán wọlé. Okay ma. Ẹ jẹ́ kán wọlé. Ẹ jẹ́ kán wọlé. Ẹ̀mí mímọ́ ẹ ṣé o, ẹ̀mí àwọn wòlíì. Ẹ̀yin kúkú lọ́lọ́run mi. Ẹ rọra ìyá mi. Ẹ rọra o. Àdúrà yín á gbà o. Àmín mà. Ojú ò ní tì yín. Àmín o. Ẹni dánìkan ṣayé. Àmín mà. Mi ò rí ojú yín rí o. Bẹ́ẹ̀ni. Ẹ sì gba kándù dání àbí? Bẹ́ẹ̀ni, àti gba kándù. Ó yá, ẹ gbàdúrà sí ẹ bèrè nǹkan tẹ́ bá fẹ́ sínú kándù. Okay ma, pray. Okay. Olúwa, Jésù. Bẹ́ẹ̀ni. Hallelujah. Jésù Olúwa wa. Àmín. Gbogbo tẹ́ ẹ bèrè, Olúwa ti gbọ́. Olúwa. Bàbá ní wákàtí gbé iṣẹ́ ọwọ́ rẹ ga o Jésù kí gbogbo ayé lè mọ̀ pẹ́yìn lẹ rán wa níṣẹ́ lásán láàyè mi gbé ogun hallelujah wákàtí náà dé tí gbogbo ayé ó wá rírì lábẹ́ agbára mímọ́ Jésù Olúwa Jésù àlàáfíà Ọlọ́run ò ní fi yín sílẹ̀. Àmín. Bí ẹ̀mí Ọlọ́run ṣe ń bá mi sọ̀rọ̀ ẹni ló ní ìmọ́lẹ̀ ọwọ́ mi. Ẹ̀mí Ọlọ́run ní kí n sọ fún wọn wípé àwọn ẹgbẹ́ wọn ń dà wọ́n láàmú tó jẹ́ ẹgbẹ́ ọ̀gẹ̀dẹ̀ ẹgbẹ́ tó burú jù ni. Ó ní ò jẹ́ kí wọ́n rí ọkọ torí amúmiri wípé ọkọ ń dà wọ́n láàmú. Ṣé ń gbọ́ bí mo ṣe bá yín sọ màmá? I don't understand what you say, ma. Ọ̀dà ẹ bá mi túmọ̀ fún wọn torí mi ò gbóyìnbó ẹ kàn rójú mi báyìí torí rèkété mi ò gbọ́ ń tán wí. Èmi náà ò fi bẹ́ẹ̀ gbóyìnbó.
bójú yín náà ṣe fáìn tó. Bẹ́ẹ̀ni. Bí tèmi ń bí kódà kò sí wàhálà ẹni tó máa bá wa tù ó wà nílé. Alàgbà Jerimaya. Alàgbà Jerimaya. Alàgbà Jerimaya, ọ̀rọ̀ náà kadà ó kàn ẹ́ báyìí. Ẹ bá ń ṣàlàyé fún ẹni torí wọn gbọ́ wá ń pa ẹ́. Ẹ dẹ̀ mọ̀ pé mi náà mi gbọ́n tí wọ́n ń sọ. Ntọ́lọ́ fi rán mi yàtọ̀ sí yẹn. Òun náà ni wípé ẹ bá mi ṣàlàyé fún wípé ẹgbẹ́ inú ọ̀gẹ̀dẹ̀ ló ń dà láàmú. Auntie, the thing wey Wilma dey tell you be say you get club inside banana. What do you mean by you get club inside banana? As in, no be football club o. No be football club o. You get spiritual club inside banana. Na them dey disturb you. Okay, you mean spiritual? Yes. Okay. I think what you get be that. Okay, so what are we going to do about it now? Okay. Since that is the issue. Wilma, ó ní kí la máa wá ṣe fún àwọn ẹgbẹ́ yẹn báyìí. Ó ti yé dáadáa báyìí. Ó ti yé báyìí. Nǹkan tó máa ṣe ò pọ̀ tó bá ti lè náwó. Ẹ ṣáà mọ̀ bá ṣe máa ń di ẹrù ẹgbẹ́. A máa dẹrù ẹgbẹ́ fún. Tá bá ti dẹrù ẹgbẹ́ gbogbo nǹkan tẹ́nu jẹ pátápátá tá bá ti dì fún. Lọ́rọ̀ ẹ̀ bá dayọ̀ ló bá tán. Wọ́n bá filẹ̀ lọ́rùn. Wọ́n bá jẹ́ kó rí ọkọ alálùbáríkà. Owó tó dẹ̀ máa ná ọ̀pọ̀ náà. A ṣì bá manage bí 150. Tó bá ti rí 150, lọ́rọ̀ ẹ̀ bá ti dayọ̀. Auntie, the thing wey dey there be say Wilma say make we bring 150,000 naira. We go inside do concoction. We go buy like fruits, orange, banana. We go can carry together, go give your club member so that they no go disturb you again. Okay, so if I pay that 150,000 naira, yes. So everything will going to solve. Everything go solve. So I won't see any problem again. Settlement. Are you sure? No, after that 150, we go still add another money on top of that 150 so that everything go settle. Everything as settlement. Once I have the solution, so money is not the issue. If it's about the money, money is not the issue. But with the solution, is it going to work? Is everything going to work? Everything will work. Okay, if everything is working. Jésù Olúwa. Alàgbà Jerimaya. Gbogbo tẹ́ ń sọ látàárọ̀ kò yé mi. Ó ti gbà. Ó máa send owó yẹn sí. Kò sí wàhálà. Ọlọ́run á gbà fún wa. Ẹ̀ṣọ́ ti ṣetán láti ṣe ni. Ó máa machines. Wọ́n náà ló kún kọ́ mi lóyìnbó díẹ̀ mọ̀ pé máa padà gbọ́ tó bá yá. Ọlọ́run àdúrà ẹ ti gbà bẹ́ẹ̀ yẹn. Sọ fún pé kó ṣe tó bá ti ṣe. Kò sí wàhálà. I will do it as soon as I get home. Okay. Ẹni tó bá ti délé, ó máa gba account number yín. Ó máa wá ṣe sí. Account number mi ni kò fún kí ṣe tí. Ẹ̀yin náà ni máa ń gbowó tẹ́lẹ̀ náà. Ẹ̀yin náà ni máa ṣe sí. Ẹ tó bá ti ṣe àdúrà ẹ ti gbà. Alàgbà Jerimaya, o lè máa lọ ti. Àfíà, o ṣe. Ìyá wa. Ó ní kò sí ogun kankan lọ́tùn tàbí ní òsì. Ó ní gbogbo tẹ́ bá ń ṣe ayọ̀ ni. Ṣùgbọ́n mi Ọlọ́run sọ wípé òun kàn fẹ́ kẹ́ ṣáà máa dúpẹ́. Orin ọpẹ́ ni kẹ́ jẹ́ kó máa pọ̀. Tẹ́ bá ti yin Ọlọ́run, àdúrà yín ti. Ó dà kó sí wàhálà mà. Jehovah. Mímọ́. Jésù Kristi. Elédùmarè gbà wá. Hello. Ẹ káàsán ìyá mi. Ma. Ṣé bẹ́ẹ̀ náà lẹ sọ wípé bọ̀bọ̀ tí mo meet yẹn wípé òun ló máa jẹ́ ọkọ mi. Bẹ́ẹ̀ ni Ọlọ́run sọ bẹ́ẹ̀. Ọlọ́run sọ bẹ́ẹ̀. Àmọ́ there's a problem o. Because bọ̀bọ̀ tí mo meet gbogbo ìgbà máa kọ́ máa pè é, máa máa send any text, kò ní dáhùn, kò ní respond, kò ní return messages mi. At least lẹ́yìn ó bá ti return messages, á pè, tí ó bá dẹ̀ pè padà, á return message. Àbí? Ẹ ti kú òkú, ẹ ti kú. Torí wípé ó ní nǹkan tó yẹ kẹ́ ẹ ṣe. Ó ní nǹkan kan tó yẹ ká kọ́kọ́ ṣe. So tá bá ṣe nǹkan yẹn, bàbá yẹn kò sí nǹkan tẹ́ fẹ́ tí kò ní ṣe fún yín. Ẹ bá ti sọ yẹn fún mi. Mi mọ̀ pé a máa ní láti ṣe nǹkan sí i. Ẹ má bínú mi mọ̀ pé mi sọ fún yín. Kó má lọ jẹ́ pé bóyá torí pé èmi lobìnrin tí mo dẹ̀ ń push ara mi sí, dẹ̀ ti ń fi pé bóyá mo wà desperate. Ó dá kí la wá fẹ́ ṣe sí báyìí. Nǹkan tá a máa ṣe mi mọ̀ bóyá ẹ máa lè náwó ẹ̀ náà ni. Torí ẹni tí mo ṣe fún nígbà yẹn, owó yẹn pọ̀ díẹ̀ o. Ìwà mọ̀ bóyá ẹ máa lè ṣe.
Owó kì í ṣe problem tó bá jẹ́ yẹn ni. 1.5 million náà ni nígbà yẹn àti pé nísìnyí gan gbogbo nǹkan èlò dẹ̀ tó ti wọ́n gbogbo ẹ̀ ti gbéra sókè. Màá send owó sí àkáǹtì yẹn, màá ṣe bí 2 million naira sẹ́yìn. Kò sí wàhálà ó ti ṣe ṣe yín fọkànbalẹ̀. After that màá wá rẹ̀ yín. Àmì kò sí wàhálà. All right, ma. Elédùmarè gbà wá o. Dájí ó bá gbà wá o. Ẹ jókòó. Ó jẹ́ fìjókòó tì nílẹ̀. Ẹlẹ́wà àṣàpọ́n ni mí bí mo ti wà yìí. Mo ṣe bí mo ti mọ̀. Kí ni kí n jókòó fún? Ṣé bíbí tí a bá ti fẹ́ èèyàn lèèyàn ti dárin? Béèyàn bá dárin níbi tí wọn ò ti fẹ́ràn rẹ̀, ta ni ó bá gbé? Ìwọlé ní kémi jókòó. Dákun bó mo sì jẹ́ sí ọ̀nà. Ṣé bẹ́ẹ̀ lẹ kò fún mi bàbá? Mo kò fún ọ bàbá. Bẹ́ẹ̀ni. Lọ wá sọ mí dògì bàbá ló ń fojú mi ráre. Lọ́nà o. Nǹkan tí mo wá bí ọ gangan ni pé kí ló dé o tí èpo ẹ̀gúsí mi fi dohun àìjírí lọ́dọ̀ rẹ̀? Àbí tèmi nìkan kọ́ ni mò ń wò yìí ni? Èmi náà ni dádì. Kí ló wá pààrọ̀ rẹ̀? Nǹkan kan ti pààrọ̀ rẹ̀ ìwà rẹ̀ ọjọ́ títẹ́lẹ̀ mọ́. Lọ́nà o. Ṣé ìgbà bàbá rẹ̀ ń bẹ láyé só kéré ni? Ó kéré gbogbo bí ẹ̀ ń ṣe sí mi lọ́mọ. Kí ló dé tó jẹ́ pé owó wá di ìmí eégún lọ́dọ̀ tiẹ̀ tí ò ṣe é rí? Àti fún mi lówó ọ̀dọ̀ràn sí Ọlọ́run. So ọtọ́jú mi tì ìwọ tẹ́mi ọtọ́jú mi tì èmi rẹ̀ kí wọ́n tọ́jú mi tì mo ti wà yìí. Dádì, èmi ò tọ́jú yín. Ọ̀tọ́jú mi. Mo ń tọ́jú yín, mo ń ṣẹ̀tọ́. Irọ́ ó àbúrò kó dìgbà ń bá síkì tí wọ́n fún mi lábẹ́rẹ́ ni wọ́n ń pè ń tọ́jú. A ní kó tọ́jú mi kó fún mi lówó tó tówó kémi náà jayé. Mo mọ táwọn ẹgbẹ́ mi ń ṣe táwọn ọ̀rẹ́ mi ń ṣe. Olúyẹ̀ ń pàǹkárá ṣe pákéjì káàkiri ìgboro. Sákàrà lọ ẹ̀ mọ́ kó sí ènìlẹ̀ orí gbogbo ilẹ̀. Sákàrà lọ ẹ̀ mọ́ wọ̀kì. Owó. But ṣe bí last week ń bí báyìí ni mo ṣe fún yín ní 100,000 naira, yes? Ó mà ṣe o. Ó ń bàjẹ́ ọ̀mọ́ra. Akówó ojú ẹ̀bọ ọ̀mọ́ ló lè. Ó túmọ̀ pé tó ṣe ọ̀dá. Ó sọ̀rọ̀ 100,000 bí ìgbà tó fún mi ní 1 million last week. Lémi tó jẹ́ pé ńgbà tẹ́gbọ́n mi bẹ láyé. Mo máa jẹ́ mo máa yọ̀ ni. Ajínasẹ̀ ni wọ́n máa pè mí. Wọ́n ní ajínasẹ̀ tí jẹ́ wọn ajígbọ́n ni. Pé ẹ̀gbọ́n mi òun ló wáyé wá ṣiṣẹ́ mi wáyé wá náwó ni. Mo ní kò rí bẹ́ẹ̀. Ọlọ́run ló kó gbogbo owó ẹbí wa ló kó fẹ́gbọ́n mi. Ẹ̀gbọ́n yìí ó sì fi sáhùn ń bo òun tọ́jú wa. Ó wá fi ìwọ mọ́lẹ̀ kó máa tọ́jú wa. Ìwọ wá refuse láti tọ́jú wa. Sódì bàbá sì kí kó tó máa tọ́jú wa. Dádì, mo ń tọ́jú yín, mo ń try, mo dẹ̀ ń gbìyànjú. Pẹ̀lú 100,000 2 weeks 100,000 2 weeks. That's a lot. Salary àwọn èèyàn kan nìyẹn. It's too small. Salary èwo? Ṣé mo ní mò ń ṣiṣẹ́ ni? Orí mi kí n ṣiṣẹ́ rí ni. Ẹ wo, mo mọ bẹ́ẹ̀ ṣe máa ń gbowó tẹ́lẹ̀ o. Gbàtí dádì wà láyé, ẹ mọ̀ pé oṣooṣù month end ni dádì máa ń fún yín ní. Kí wàá ló ṣe wọ̀? Ẹ dẹ̀ wá last week ẹ gba nǹkan. Kò ń ṣe pé bóyá oṣù ti parí o. 100,000 naira. Owó oṣù àwọn èèyàn kan. Tèmi sórí mi ìlẹ́jọ́. Wá tí mo wá lónìí, èmi wá gbowó ni. Mo ti dáhùn àlẹ́ 500 ni ó sì tán. Mo ní di 500,000. Ẹ lè rí o. Come again. Ẹ lè rí sẹ́ẹ̀. Tèmi, you are joking. You must be joking. Mi lè rí kiri. Mi lè rí 500,000. Owó tí ń bẹ lọ́wọ́ rẹ̀ ní mi lè rí. Fún 500,000 naira just like that. After ìtẹ̀gbà. Ẹ wo, ẹ má rò pé bóyá mi ò mọ̀ o. Mo mọ gbogbo bó ṣe ń lọ. Ìgbà tí dádì wà láyé, ó ní bó ṣe máa ń fún yín lówó. Month end nìkan ni dádì máa ń fún yín lówó. Sọ́kò nìyẹn tí máa ń gbà month end. Nà ṣé eléyìí tó wà ń fún mi tó ń fún mi kélekèlé tó wà ń fún mi peanut tí bàbá bá ń fún mi lówó díẹ̀díẹ̀ ṣé nísìkò yẹ kí wọ́n máa fún mi lówó tó tiẹ̀ pọ̀. Ó dà ṣiṣẹ́ mọ nǹkan bóyá ká ṣe ní pattern tí dádì mi máa ń ṣe ó jẹ́ pé oṣooṣù màmá fún yín lówó. Mi ìgbóṣoṣù ó ti fọ ọ̀sẹ̀ tọ́ mi lẹ́nu mi ìgbóṣoṣù mọ́ láyé mi Ọlọ́run jẹ́ ìrógùn àpàrà sẹ́yìn. Ẹ wo mistake ni mo ṣe tẹ́lẹ̀ mo dẹ̀ sí pé mo ti tẹ́bọ̀ ń bẹ̀ mi ò lè ṣe ẹjọ́ kí ló ṣẹlẹ̀ náà. Ọ̀dà sáfù mi ń tò ní kí n tẹ̀ kọ́ lọ́nà. Èmi ò ní o.
bóyá máa padà wá jọ mi. mi ní kó ń bí ni kò sí padà wá kankan níbi ọ̀kan jẹ́ èèyàn bá so sílé èèyàn ti kà owó mi ń bẹ lọ́wọ́ ẹ̀ mo fi kò sẹ́ni bá kódà bàbá dé kóòtù mo lè rọ́tọ́ gbogbo tí mo sọ ní kóòtù. ẹ wo dadi inheritance tó fi lẹ̀ fún mi wọn ò ní kí mi máa ṣe bàṣàbàṣà o. sẹ́mi ni tó bá fẹ́ mi lówó ló ń ṣe bàṣàbàṣà. ok now wọ́n ní kó ronú ẹ̀ dáadáa tó bá jẹ́ wípé bẹ́gbọ́n mi sì kú yẹn kí wọ́n wá sọ pé èmi ni wọ́n kó gbogbo ogún ilé lọ́wọ́ kí n máa yọ owó lé wọ̀ lọ́wọ́ sẹ́mi ọdún. èmi lọmọ dádì. ìwọ lọmọ dádì. èmi náà jogún ok màá wá gbọ́ irú yín àmọ́ tí wọ́n máa ń ṣe fún yín wọ́n máa ń ságùn sí yín tí wọ́n máa fògùn gbowó lọ́wọ́ yín ni. but me I don't get time for that. bàbá kékeré. yes. ṣó ti le tó yẹn. èmi ò ní wà ìṣe máa lọ fowó sóògùn lórí pé mo fẹ́ gbowó lọ́wọ́ ẹ̀ ó fà my dead body ọlọ́run jẹ́ kiri màá sì máa lọ waste time ara mi sóògùn máa gbowó yẹn lónìí. mo ti gbọ́ yín ẹ máa gbowó àmọ́ kò ṣe 500,000. 500 ni màá gbà ẹ lè rí o. ó price mi o. ẹ wo èmi máa ń plan gbogbo nǹkan o ó dẹ̀ ní mo máa ń ṣe. ó price mi o. ó dà mo ti gbọ́ máa bá yín wá 50. how many percent ni. Èdùmàrè gbà wá o dájí ó bá gbà wá o bàbá lókè jọ̀wọ́ o kì í má ṣe lù gbàgbé ayé Ẹlẹ́dùmarè gbà wá o. one man na him ask of you wọ́n sọ fún wọn pé sẹ́yìn lẹ fún wọn ní permission láti wá lè ní wọ́n wá ní rárá wọ́n á ní kàn ṣe lífù lè ta kọjá kí mi fáńfáń mi kí kọ́kọ́ gba permission lọ́wọ́ yín kó tó wọlé wáwẹ̀ yìí ti rí ti. kí ló porúkọ wọn. ó dà pé FM náà porúkọ wọn. FM ó dé ní kẹ́ni ẹlẹ́ni wọlé kí ló dé tó ṣe wá dá wọn dúró síta. yeye mi ayé ti pẹ́ jẹ́ ṣáà bẹ́ẹ̀ ṣe wò mí iṣẹ́ security tẹ̀yí tí mò ń ṣe kì í ṣe pé bóyá mo dìde yàṣẹ mo train fún ni mẹ́rin wò mí ojú méjì tẹ́ wò pé mo ní mẹ́rin lánìí mo ní. jẹ́ kẹ́ni ẹlẹ́ni wọlé. ẹni sùúrù ẹ kò lè má ẹ máa bọ̀. kí ló ń ṣẹlẹ̀ ṣé wọ́n ń gbá bọ́ọ̀lù ni àbí wọ́n ń kọ hip hop àbí wọ́n jẹ́ rapper torí pé èyí tí wọ́n dirun bí àwọn ẹlẹ́gùn ṣọ̀ǹgó yìí ó yà mí lẹ́nu wọn wá ní ara ń pé none of their both ni àwọn ń ṣe nǹkan tẹ́ bá fẹ́ rí mo ẹ máa bá mi sọ lójú wọn báyìí. excuse me Joe padà sí post náà. ma go back to your post. all right ma ẹ máa pẹ́. ìjọpọ̀ pẹ̀lú ẹ má bínú ìjókòó. àlejò ńlá ni mo gbà o. ẹ rọra ẹ kújọ́ mẹ́ta kí ló wá dé. A dẹ̀ pè a send message return call wa reply messages wa at least tẹ́ bá tẹ̀lé return call ṣáàdẹ̀ lè reply message tẹ́ bá rí message at your own convenience kódà ṣé ẹ̀ṣẹ̀ wa ló wá pọ̀ tó yẹn. ẹ kúkú ṣẹ̀ mí olórí mi gan lẹ́jẹ́ èmi gan ló yẹ kí n máa dúpẹ́ lọ́wọ́ yín torí ọjọ́ yẹn tí màá ṣe owó tẹ fún mi yẹn ayayaya ẹsẹ̀ ni màá fi rìn délé ẹ̀yin máa dúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣẹ̀ mí o. èmi ò ṣáà faramọ́ bẹ ṣe ń ṣe yìí kí ló dé kí ló ṣẹlẹ̀ aṣáàdẹ̀ tí wàá mọ́ra mo ṣáàdẹ̀ tí ń pè yín ẹ̀yin náà dẹ̀ ti return call mi ẹ ti wá síbí báyìí ó wá ní tèmi nìkan lórúkọ mi ìyẹn ni mo fẹ́ kí n máa pè yín. tèmi nìkan orúkọ yẹn fáyé. ẹ ṣé gan. orúkọ yẹn náà fáyé orúkọ yẹn fáyé. ẹ ṣé gan. kò sí problem ẹ ṣé gan mo ti gbọ́ kò sí wàhálà ó ṣé gan. àtòmọ́ra ṣeré tí bá tiẹ̀ ti wá ṣẹ̀yìn àbí nǹkan kan eléyìí tẹ̀tẹ̀ tí wá mọ bíbá yín sìn tá bá ti pè yín kò ní lera mọ́ láti máa wá sí bíbá yín kò ń ṣe ìtaṣẹ wọn máa pè ẹ lè wá sí bíbá at any time o kò sẹ́ni tó máa dájú dúró yes kò sẹ́ni tó máa disturb yín ṣe ti gbọ́. really kò sí problem èmi náà mi mọ nǹkan tó ń ṣe mí tẹ́lẹ̀ mi mọ reason why àárọ̀ ìtẹ́wá pè mí òṣèlú àbí kan ṣì nǹkan báyìí lójú mi honestly mo ṣe n gbọ́dọ̀ dọ́dọ̀ yín n gbọ́dọ̀ dọ́dọ̀ yín. ó tiẹ̀ yà mí lẹ́nu gan but all the same inú mi dùn I'm happy ṣé eléyìí tẹ̀lé ti wá báyìí ẹ̀dẹ̀ wọn máa wá tàbá ti pè ní ìgbẹ́ ẹ̀ wọ́n máa gbé kọ́ all right no problem ó dà fọ pé ẹ tiẹ̀ yọjú sínú ilé mi kí wàá ní ká fi ṣe yín lálejò báyìí.
gbogbo nǹkan tẹ́ bá ní náà ni sorry gbogbo nǹkan tó bá ní náà ni kò tí ì mọ́ra wọ̀ díẹ̀ náà ni so gbogbo nǹkan tó bá ní náà ni tèmi nìkan ni kò fi ṣe mí lálejò. Kò sí problem díẹ̀ ntẹ̀ kọ́kọ́ gbé drink wa náà. I'll be back. Wow, she wants a palace. Elédùmarè gbà wá o dájú o bàbá ló. Ẹ̀yin náà lè máa sọ wípé mi ò kì í ṣọmọdé mọ́ wípé mo ti dàgbà pé àsìkò ti tó pè mí náà láti ládé orí kí n lọ́kọ torí ẹ̀ mo ṣe wálé mi wípé kí n wá fi ẹni bí ọkọ mi ẹni tí mo fẹ́ fẹ́ tí mo mú wá bá yín pé ẹni náà rí o. Dédé. Kí lorúkọ ẹ? Olúwafẹ́mi ni orúkọ mi. Bẹ́ẹ̀ni, mọ́lẹ̀ tí wọ́n ń pè ní FM as take me more shorting lórúkọ ẹ. Olúwafẹ́mi kíni? Táíwò Olúwafẹ́mi. Èjìrẹ́ ara àsokùn ẹ̀dùn jọ bí ẹ̀dùn agbórí igi réferéfe. Àwọn ẹlòmíràn gbórí igi mọ́nìtì. Inú ilé ni wọ́n gbé ẹnu fúláàtì. Ẹnu wọn lè máa bá lórí igi. Inú mi dùn lónìí o. Inú mi dùn pé nǹkan rẹ̀ sojú mi. Nǹkan rẹ̀ ni ọmọ mi mú ọkọ wá. Mo ti ń bá àfà tipẹ́. Nígbà tó tó àsìkò kan mọ́tọ́ wọn gbọ́dọ̀ máa fi ọlọ́kọ. Nígbà tí mi sì rẹ́ni kankan pẹ̀lú ẹ̀. Mi rẹ́yàn pẹ̀lú ẹ̀ mọ́ kí wá lóde. Máa yàyàkuyà mọ́ mi lọ́wọ́. Báyìí nísìnyí inú mi ò dùn. Nígbà ọba lọ́kọ láàmà retí ọmọ. Ṣùgbọ́n gbogbo ẹ̀ ayọ̀ lọ́lọ́run ṣe. Eléyìí tó ṣe inú mi dùn. Ó wà ní ṣiṣẹ́. Ó ní tójú lẹ̀ mọ́lẹ̀. Ó lè mọ̀ nínú mi ti dùn lórí rẹ̀. Pé o tún wò pé bàbá ẹ̀ rí o tún wá mú wá bá mi. Kálù ti sọ fún mi ní èmi náà ó ta ti palẹ̀ láàárọ̀ lẹ́dìí ọ. Ọ̀dà àdúpẹ́ oore ni wá dákun ó sì nǹkan kan fún mi. Mo fẹ́ kó fún mi láàyè díẹ̀. Ó ní nǹkan táwọn àgbàlagbà máa ń ṣe. Téèyàn bá fẹ́ fọkọ àbọ̀ fẹ́ fẹ́yàwó. Sàwọn ìwádìí kan ńbo ló ti wá ta nìran rẹ̀ àìsàn wo ni máa ń ṣe wọ́n bẹ̀. Àní síléyà. Gbogbo oyún iṣẹ́ ọwọ́ tèmi ni. Wọ́n ìwá ká lójú òǹkà mẹ́sàn-án ni mo fẹ́ ní kó fún mi láàyè. A fẹ́ sọ ọlọ́rọ̀ ọkùnrin sọ́kùnrin. Ó lè dún sọ́ọ̀bù yá yín kó ní kó mọ́ ní nǹkan tútù. Ọ̀rẹ́ mi. Bẹ́ẹ̀ tẹ̀ ṣé wò mí èèyàn dáadáa ni mí o. Mo rẹ̀ nífẹ̀ẹ́ tèmi nìkan dénúdénú ni. Mo nífẹ̀ẹ́ gan mo fẹ́ fẹ́ ni. Èmi ò bí ọ lẹ́jọ́. Gbogbo ilé tó ń wí èmi ò bí ọ níyàn. Irú ìdílé tó kò ti wá ò bá jẹ́ Gàmbàrí I don't care. I don't fucking care. O ti fẹ́ fẹ́ mọ o ti fọmọ nìyẹn èyí lẹ́mọ bí tẹ́tí jọ pàdé mi ò fẹ́ mọ́. O ti gbọ́ o tọrọ mọ bẹ́ẹ̀ sọ yẹn kó wojú mi dáadáa mo búrò nǹkan tí màá ní kó ṣe ló máa ṣe ǹjẹ́ màá ní kó máa ṣe kò ní ṣe mo lè ní kó máa fẹ́ ọ. Má dọ̀bálẹ̀ ọ̀rọ̀ dọ̀bálẹ̀ kọ́ lélẹ̀ má dọ̀bálẹ̀ ṣé wọ́n máa ń sáwó lẹ́yìn. Mi ìṣàwórí omi ìmọ̀ tó ń jáwó. Ìdílé mùsùlùmí ni wà kí ṣàwó. Ìwọ náà ò sáwó bó ti wà. Rárá. Ọ̀rọ̀ máa le ọ̀rọ̀ awo mo fẹ́ bá ẹ sọ. Ní tẹ́ bá ti sọ náà máa gbọ́ tí ní tẹ́ bá ti sọ kí lẹ fẹ́ sà. Bí ìjáde wa náà ni tẹ́ bá jẹ́ kejì náà ni máa ṣe. Ọmọ yẹn owó ń bẹ ní ọwọ́ ẹ̀ owó tó wà lọ́wọ́ ẹ̀ òun kọ́ ló ṣiṣẹ́ fún owó ẹ̀gbọ́n tèmi ni owó bàbá ẹ̀ ó láwọn gbogbo akágàn ni báyìí ló ṣe bí ẹsẹ̀ national theatre kò láwọ́ rí èmi ò mọ̀rọ̀ àdánwò tó ní o kò dẹ̀ ṣiṣẹ́ owó rí kò lágùn rí náà bẹ́ẹ̀ mi ṣe fẹ́ máa rí owó gbà lọ́wọ́ ẹ̀ tí mo bá ti ń rówó gbà òfìrì máa fẹ́ yàwó lọ kò kàn mẹ́. èmi náà mọ̀ pé wọn náà fẹ́ jẹ́ bẹ́ẹ̀ mo tẹ́ ò ní jẹ́ jù mí lọ that is the fact. báwo mo sì máa rówó gbà owó nìyí. Dáàdì ẹ fọkàn balẹ̀ ẹ̀yin náà ni dáàdì wa
bàbá lẹ jẹ́ fún wa ó di dandan ká tọ́jú yín á mẹ̀tọ́ á máa tọ́jú yín fún bàbá. mi ò síkì kálẹ̀ fẹ́ tọ́jú. mi ò síkì kankan ò ṣe mí ẹtí mo nídìí owó ó máa ń fún mi ní tó bá yẹ pé 10% ló máa ń fún mi tẹ́lẹ̀ mo fẹ́ máa gba 20 nígbà tí wọ́n ti fẹ́ yìí. dádì ẹ wá fọkàn balẹ̀ tó bá pẹ́ tó owó ni ẹ má wọrí máa jọ yín lójú. ó ti gbà sí deal. tọ́ba ti wá rí tó bá ní kí lájọ sọ ọ̀rọ̀ fámìlì ni o. oyè mi wá oyè mi dádì. o ti gbọ́ o tún wọ́n pè láwo nìyẹn o. mo ti ṣàwo nìyẹn báyìí. mo ti ṣàwo nìyẹn. ẹ̀yin lẹ padà fún mi wọlé bí. ẹnu awo máa ń wo. ó ti gbà wá o Jájí ó bá gbà wá o bàbá lókè jọ̀wọ́ o kì má ṣe lù pàǹpẹ́. oru yìí pọ̀ o yé màlẹ́kà tó wà ń di òrùn yìí ó yí pin ni kí ló dé àárí kankan náà wèrè lè. amọ̀lé o orí ẹ dàrú ni ṣé èmi ló ń ṣe ẹ̀ fún ibo ló fi sasí ṣé òkè ó gbàgbé sasí ibi tó ti ń bọ̀ yẹn àbí. ẹ dákun yìí fún àwọn ajá lóúnjẹ ni o àwọn ajá ní ìfún lóúnjẹ àwọn ajá òun sì ń sùn kó tó bá fún ọ lóúnjẹ kẹsàn-án tẹ̀sán kíá kí n lọ dá wọn lóhùn. ẹ mọ bí mo ṣe fẹ́ pè é ẹ rọra máa bá mi sọ̀rọ̀ bí mo ṣe wà yìí nkéré o. mo mọjọ́ orí mi bẹ́mi náà ò kàwé o mo mọjọ́ orí mi bẹ́mi náà ò kàwé o tẹ̀gbẹ́ tí dà mí lọ tẹ́ dà mí bọ̀ mo mọjọ́ orí mi ò tí ẹ bá ṣàtijọ́ àti mo. Wàsíù Àyìndé ṣé o wà ókè ṣé mi ló ń kọrin fún. o kéré kí ló wá ṣe mi ṣẹ́ngbà ìwà ti padà síbi tó ti ń bọ̀ padà lọ mo fẹ́ tún ẹ pè. ẹ pè mí tẹ bá ti fẹ́ pè mí nígbà náà. ṣó o wà ókè mi ni mò ń pè ló ń sọ pé amọ̀lé. Yes ma. wọ́n ti gbá ọbọ̀ yìí ṣe o sórí èyí ni ṣé mi ni mà. bó ni kí n ti wá ṣe dáa. ó yá padà mo fẹ́ tún ẹ pè. mi ò bẹ́ẹ̀ mi ò lè padà pàṣẹ ìsìn pẹ̀ mú ìmútu ayé olúwẹ̀ ìdání tẹ́mọ̀ kọ̀ǹtró bó ni kí tún padà lọ sẹ́sọ̀n tẹ̀sán ká kúrò nígbà. ó fẹ́ padà sílé yín àbí iṣẹ́ yìí ti sú ẹ. ẹ tẹ̀ ti fẹ́ dà láàká èèyàn rúgbọ́n pàápàá n kò jẹ́ pé ẹ̀yin lẹ kó abóbìnrin lè ní ṣe bí obìnrin máa ń kó lọ ilé ọkọ ni mo rò obìnrin ń pè mí ọmọ bìdún. Àmọ̀lé ó máa kó lẹ́nu iṣẹ́ yìí látìgbà tí mo ti dé ni mo ti máàkì fèsì ẹ ó mọ̀ pé òun tẹ̀ mí lójúmọ́lẹ̀ mo dẹ̀ ń sọ fún ẹ màá jó ẹ lójú o iṣẹ́ yìí ti sú ẹ àbí anyways oorun yẹn pọ̀ díẹ̀ nínú ilé yẹn àwọn yẹn dẹ̀ ti múná lọ tàn jẹ́ yẹn fún mi jẹnẹrétọ̀ tí jẹnẹrétọ̀ ni tó bá yẹ pé jẹnẹrétọ̀ ni kò sí epo ń bẹ̀ ìbátúmọ̀mọ̀ràn kan wá tẹ́rí táǹkì tá a fi ń ṣe àwọn ẹja àwọn bí akíbá yín tún jọ mi tìbẹ̀ kó mẹ́ kíbá yín pọnmi tuntun bẹ̀ kẹ́ wà ń bẹ̀ ara yín ó wálé. kí n lọ máa lúwẹ̀ nínú ẹ̀. Àmọ̀lé ó máa kó lẹ́nu iṣẹ́ yìí. ọmọbìnrin bóyá kẹgbà. àmọ̀rò kò rí ẹ̀ ṣé o ti máa fún ẹ náà pákọ̀ tí èmi ló ń ju ọwọ́ kinní fún. lọ́tọ́ jẹ́ fún mi kó get out kó ń bì talẹ̀ gbẹ́ orí ẹ̀ ò da. kò sí pé ní jẹnẹrétọ̀ màdámù dẹ̀ sọ fún mi pé kí n tọ jẹnẹrétọ̀ fẹ́ anybody. wow ok èmi ní anybody ẹ jẹ́ kí kúkú pe tèmi nìkan gbà yẹn pé ó sọ fún ẹ pé ó sọ fámọ̀lẹ́ pé tí n bá ti bá sọ̀rọ̀ kó má gbọ́ pé kinní kan. òpònú òṣì wo bó ṣe rí amukú mẹ́kọ̀ọ́ bóyá gùn ọdẹ òṣì dàgìrìndọ́rọ́ wàá ti máa lọ tẹ́lẹ̀ kí n pè kán yọ ẹ́ńṣẹ́ tó bá pẹ́ kó tọ́jú ẹ̀ ní wàá ríran wò. àwọn pípù yìí. Olódùmarè gbà wá o Jájí ó bá gbà wá o bàbá lókè jọ̀wọ́ o kì má ṣe lù pàǹpẹ́. Baba Labs. Àmọ̀lé kí ló ṣẹlẹ̀ kí ló dé. ó sáfẹ́ dáràn wọ kínní ẹ̀wọ̀n sí àwọn lórí ẹ̀ sá àwọn ọmọ ọ̀dà ìjìnlẹ̀ ọmọ pé ṣé èsì ọmọ ya. ṣé ò yáwọ́. kóhun náà jáde kò lè mú. Àmọ̀lé kí ló kọ tiẹ̀ pẹ̀lú inú yàrá mi. ẹ̀mí ọmọ jẹ́bù wa náà tó ṣe báyìí. ó ṣe bẹ́ẹ̀ eléyìí tó ṣe gan ó ju bẹ́ẹ̀ lọ ṣé kọ́mọ yóò. àṣọ ìyàwó ni Àmọ̀lé gádínà ní ẹnu kọ́pàdé fúláwà ló ń gé bí o ṣe jí ẹ mọ èmi ni kì í sábà èmi jẹ̀bi jí ẹ. tí bá ń gé fún àti bá tún rí ojú rà mo tún lè fi kíní gé orí èèyàn. Àmọ̀lé kí ló dé. 10 15 years ni ọ ní ìsinmi àyọ̀ ti gbére o. kò lè dáa fún ẹ. yẹ
bí bá rò pé ṣé kan ṣe ẹni. bàbá lẹ́gbà. kí ló ṣẹlẹ̀. bàbá ti bí ló wà bẹ́ẹ̀ bàbá lẹ́gbà ló kù. òní-kúre. kí ló ṣẹlẹ̀. wọ́n ní kí sóbìà tó dé olúgbọ̀fẹ́ là kéésì. àwọn àgbà sọ bẹ́ẹ̀ wọ́n ní kí sóbìà kó tó dégbò wọ́n máa kàn sí olúkọ kí ló ṣẹlẹ̀ ta ló dégbò lára nù. sọmọ pé ọkàn wà dámì ń gùn wá gàràgà odò tó sì tọ́jú wa kan ní sọ yẹ kó gbé wa lọ. Mr. Fm. èmi mọ mínísítà Fẹ́mi lórúkọ rẹ̀. ó máa fi mínísítà síwájú ẹ̀. kò sí kan tí mínísítà kàn mí bẹ̀ èmi ò rò bí mínísítà lè dí bẹ̀. ẹ̀yin èèyàn ha ẹlẹ́dàá o ẹ̀yin èèyàn ṣáájú tí láti ṣe Mr. Fm nísìn. tìbẹ́ jọ́ ń kọ́ ẹjọ́ ń kú ni ìwọ́n ti jẹ́ dodo ẹnu ò lè sọ dodo ẹnu tí ò lè sọ láti ọtọkùnrin sí dénú lé báyìí màdámù lè pàṣẹ mọ́ màdámù tó yẹ pé ń pọ́ǹpà wa tẹ́lẹ̀ ní robo wa tẹ́lẹ̀ ní òun dé báyìí egungun ló fi bú wa iron hand ló fi bú wa kí ló dé kí la ṣe. ọ̀rọ̀ ń gba iron hand. kí la ṣe. a dà fún yín lóòótọ́ kí FM tó wọnú kọ́ńpáǹdì yìí màdámù ló ń fún wa lówó tó ń bá wa sọ̀rọ̀ ló bá àwọn làbá ṣiṣẹ́ àwọn àgbà bọ̀ wọ́n ní ọkọ lówó orí aya orí ni kò ní dìrò torí ọkọ òun lórí ìyàwó òun ni ṣé kí ló wá kọ tẹ pẹ̀lú ọ̀rẹ́ FM. kò ní kọ́ mi bẹ̀ sórí ohun tuntun tí mo tẹ̀ tún wá gbọ́ ni pé Àbẹ̀ní wá já mi pé FM sọ pé oúnjẹ mẹ́rin tá à ń jẹun òun ó sọ di oúnjẹ méjì. ó tó bẹ́ẹ̀. kí ló dé. ẹ̀sì tí wọ́n. gàdí tí wọ́n Nàìjíríà gan kò sí òtún wá gbọ́ 101 òní Nàìjíríà báyìí. kí ló dé tára sọ pé ọ̀rọ̀ òun tí FM kí kó kú ó kó àìsàn òkú ẹ̀ wò. amọ̀lé ṣé ò ṣiṣẹ́ mọ́ torí kò kàn ẹ́ ohun tó sọ ìkò kàn ẹ́ èkó ẹ̀ lọ́wọ́ èkó ẹ̀ lẹ́sẹ̀. ibi tó fẹ́ lọ má débẹ̀ o sórí aṣọ tí gbì bá bọ́lẹ̀ kò sí bàbá ẹni tó lè wọ̀ o. ọ̀rọ̀ tó sọ ìlú mi rántí ọ̀rẹ́ mi kan dada Dino owóde ló ń gbé owóde dèròkó ó ń jáwèé lọ́jà ó wá jà pẹ̀lú mọ́là kan bùsùn ni ó faṣọ mọ́là yà làwọn ẹgbẹ́ tó ń jáwèé ló bá gbaṣọ lọ́rùn Dino ọ̀ fúláṣọ padà mọ́ ṣé ọ̀gbà aṣọ lọ́rùn. wọ́n gbaṣọ lọ́rùn ẹ̀. ọgbà jẹ́sí lọ́rùn ẹ̀. Dino nìyẹn kì í ṣe gbìn a ní kò sẹ́ni tó lè gba ilé sórí èlé kò sí nọ́mágùn sí ẹni tó bá tún dì í mú lẹ́yìn nígbà yẹn gbogbo kìtì ni. onírànù nìyẹn tó bá ṣọwọ́ ẹ tó bá fi ọwọ́ ẹ síbi tọ́wọ́ ń gbé tó ò fẹ́wọ́ ẹ síbi tọ́wọ́ ń gbé àbúrò mi tẹ̀ ń wáṣẹ́. àbúrò ẹ ṣé èsì ayọ̀ àbúrò ẹ o fẹ́ kó o gbòòrò yín wá kí wọ́n wá sẹ́wọ́n ilé olówó lọ́dẹ̀ ilé olówó ní bàtà tálíkà ń já sí tí wọ́n mọ̀ pé FM tí wọ́n wò tí nǹkan bá ṣe lónìí ipò ni wọ́n lè fi wọ́n gbé gbà. àbúrò kò ní ṣe FM. àbúrò kò ní ṣe ẹnu ẹ̀ lájọ wà. ẹ̀bùn la fẹ́ gbé gbà o. tí kò bá fi lè ṣe wọ́n gbé gbojú wíńdò ni. ìdí. bọ́gláì sì wà ní. a sì mọ̀ ọ́ pé wẹ́rà kan wá bá yọ bọ́gláì kan tó gbé jẹ́. gbóngbélé obìnrin. kò ní yẹ̀ yín náà. àmọ́rú yín dáadáa. rárá bá mi sọ̀rọ̀ o. ẹ̀bí náà mo lógo. sọrí kíní tó wà lọ́wọ́ mi kìí ṣe koríko nìkan lórí o tínú bá bí mo lè fi ṣe payroll sí ìjókòó ẹ̀mí ẹ̀. kí ló tó ń tọ́jú mọ́ àfáàsì aláfáàsì. àfáàkìlẹ̀ pé àfáàsì kọ́ èlé owó ni àfáàsì ni wọ́n ń pè ní kàtìkàtì àfíàlánsì. fíṣà wà ń bẹ̀ kí ló tó ń tọ́jú mọ́ àfáàsì. ó di tiẹ̀ sórí kíní tó sáwà lọ́wọ́ mi wọ́n kọjá ayé o lè fi gbé ọmọ pé tí gbélé lọ́wọ́ amọ́lé èmi gm. bẹ́ẹ̀ni tí gbélé lọ́wọ́ ìpín wọn ló commit suicide. application kọjá wájú tí mo sáyẹ̀nsì o. application ọ̀pá ẹ̀dá rẹ̀ ọ̀nà tí mo wá bẹ̀ sọ̀rọ̀ tó yẹ ká jọ parapọ̀ káàmọ̀ bí ó ti odò tó tójú wa kú sọ yẹ kó gbé wa lọ. alátẹnujẹ àtọmọ tó gbé sí ẹ ó sàn rìn bèbè ẹ̀wọ̀n òun rìn bèbè ẹ̀wọ̀n àfáránsì aláfáránsì tó nira dára. mámọ́lé mi o. ìdára ń bí náà mo lógo oníranù gbogbo o tó bẹ dà mí má bínú jáde. Èdùmàrè gbà wá o dájú ó bá gbà wá o. tá a bá rí mọ́kàn ọmọ ni ọ́ mọ́kàn fẹ́ kọ́ rẹ̀ tiẹ̀ mú kankan ìyàwó ẹ̀ ò lè mọ́kàn ní bàbá kékeré kí wọ́n náà tó máa pè ní bàbá kékeré mọ́kàn ní bàá mi èmi ti adopt ẹ̀ o. bàá mi. ó tún wá dùn lẹ́nu mi. ọ̀gá ọ̀sẹ̀ rẹ̀ wá ó gbọ́dọ̀ dùn ní ọmú ìyálàjọ ọmọ yìí èmi ò mọ̀ pé sórí ọlọ́ọ̀ni máa sọ̀rọ̀ tí ó sì bẹ́ẹ̀. kí n mọ́ tàn pẹ̀lú nǹkan tó ṣe ìwọ náà ò ń jowó ọlọ́run. bàbá o. ó wí bẹ́ẹ̀ ó sì ṣe bẹ́ẹ̀. bọ́lá mi ti rí náà. ó ní màmá gbádùn mo sì ń gbádùn. ìfi ọwọ́ lọ́hùn ṣùgbọ́n ọlọ́run ní ká sọ̀rọ̀ ká sì bá bẹ́ẹ̀ àwọn èèyàn wọn ni èèyàn ọlọ́ọ̀ni ọ ọlọ́mọ ìtọ́jú mi láì sàárẹ̀ o sì tọ́jú mi o ti fún mi lówó fàájì tún wá bẹ̀rẹ̀ ọmọ mi ṣe báyìí fún mi. bàbá abáyíkẹ́ ní sọ ẹ rọra torí mi tí ì ṣe ẹran kan fún yín o.
mi ti ṣe kankan o. Ó ti ṣe 10. Sórí ìgbádùn tí mo gbádùn. Ọmọ mi gan kò ṣe bẹ́ẹ̀ fún mi. Ìwọ ló ti fún mi lówó yìí. Bàbá. O tún lẹ́yìn owó tó tún fún mi. Àníyàn mọ̀ ní wọn mo ti ń lé wọn o. Ìbí ọtí náà mú nù lé. Ọtí kọ́ ni mo mú ẹ. Bàbá mi lẹ jẹ́. Kí ló máa ní pé kí n má tọ́jú yín? Ṣé bí nǹkan tẹ fẹ́ nìyẹn? Ẹ wá tí ì rí nǹkan kan. Ìwọ lọ mọ̀ bẹ́ẹ̀ torí tèmi. Ó ní àwọn ìrírò ẹ̀rí. Nítorí kan mo nídìí owó kan. Mo á dọ́gbọ́n mo gbéra mi lọ síjù. Wípé mo síkì. Bàbá mi. Tó bá rírọ̀ burúkú tí mo pa mọ́ra mi. Mo ní kàn sọ pé mo ní appendix. Pé wọ́n fẹ́ sọ operation fún mi. Bàbá mi appendix. Mo gbé appendix. Sórí ọmọ mi kàn send message ni. Quick recovery. Recovery quick. Mo ní gbà mí rú message. Kí ló dé? Àdúrà ló kàn sí. Ìyẹn jẹ́ bí aláàtì ni. Ìyẹn aláàtì. Àdúrà ló sì. Tèmi nìkan kò lè change. Ìwọ ló ń bá mi change ẹ̀ báyìí. Ẹ má worry. Ó ti ń ṣe díẹ̀ díẹ̀. Ṣé rí tèmi nìkan ẹgbẹ́sẹ́gbẹ́ kan. Ẹ mọ̀ kóbìnrin. Ẹ lè fobìnrin wọ́kùnrin. Àti pé ó ti gbé iṣẹ́ rú jù. Béèyàn bá ń ṣiṣẹ́ náà èèyàn ọmọ rán jẹbi. Àmọ́ kákò lọ́rọ̀ tiẹ̀. Èmi ò bí òun mọ́, ìwọ ni mo bí báyìí. Bẹ́ẹ̀ni, ṣe lómi, èmi gọgọ lọmọ yín. Ọmọ mi ni wọ́. Ẹ síkì o. Ẹ text message sí mi. Màá dá yín lóhùn. Mo ti ẹ̀fẹ́ máa jẹun ọmọ náà rẹ̀. Kí n máa jẹ́ lójú. Bó ṣe wà yìí náà ni. Àbọ̀ ó yẹ kí Àbẹ̀ní ti gbé ẹja wá. Mo ti ní kó ṣẹja fún yín. Kó má kàn jẹ́ pé ọtí nìkan ni ẹ̀kọ́ wọn máa mú. Ó gbẹ lẹ́gbẹ́. Àbẹ̀ní. Àbẹ̀ní dà. Àbẹ̀ní. Torí Ọlọ́run Àbẹ̀ní. Má bìlẹ̀ kú jókòó sá. Ẹ ra a máa gbọ̀n níbi ewé jóbèlè. Ẹja tí mo ní kó ṣe wá fún wọn kan. Ṣé ọmọ máa mọtí lásán láì ṣẹja ni? Ẹja kẹ̀. Èmi ò ṣẹja obìnrin ni mo dà sórí náà. Ebiri what? Obìnrin po. Ẹgbà ní ṣé mo jẹ́ Ìjẹ̀bú ni? Oyè fọkànlẹ́ náà bá ṣe ebiri po jẹ́ Ìjẹ̀bú. Ètò ọ̀nà ebiri po mu ti ni. Bọ́rọ̀ Àbẹ̀ní ṣe rí ni Àbẹ̀ní ti fẹ́ pa wá nulẹ̀ yìí. Wọ́n ní ọ̀sẹ̀ já. Kí ni ọ̀rọ̀ obìnrin po mi ẹ̀ máa gbà nírú kúkú wo rẹ̀ báyìí? Àbẹ̀ní wàá ṣàfẹ́ máa bàyàn lójú jẹ́ ṣá. Wàá kàn máa gbọ̀n ni. Ó dà. Ebiri po àbí ebiri ẹni tí tó ṣe lọ dànù. Ẹja ẹni kò lọ ṣe wá. Ẹja fún dádì mi kọ́ jẹ́ ẹja. Ewu ẹja ò ṣẹ́ja panla bẹ́ẹ̀ ja àgò. Ẹja lẹja jẹ́sẹ̀ ẹja tó fi mú jù. Ẹja tó ṣe é mú sí. Bá mi ẹ má bínú àṣẹ. Ṣébọ̀ bẹ́ẹ̀ ni. Ọmọ mi ò. Wọ́n fẹ́ já ọ sí kinní kan. Sórí ẹ̀gbọ́n mi tó kú. Wọ́n ní property kan lọ́nà Ṣàgámù. Mo ti wá sọ fún ọmọ mi pé property ìjàta irọ́ ó sá lọ fìyà arúgbó kan bẹ́ẹ̀ ó ní kí àwọn ọmọ gbé bẹ́ẹ̀ lọ́fẹ̀ẹ́ láì sanwó. Ìwọ ọkàn sí bí ọkọ ọgbọ́n kankan ẹ̀kan àdọ́gbọ́n tán tí ọba ti rí wọn ni kò sọ pé kó jẹ ta property yẹn. Bí bá ti ta ó ti yẹ 10%. Ó ti sọ. Owó information. Ó ti sọ. Ẹgbàá bẹ́ẹ̀. Dájí ó fagbá wá o. Bàbá lókè jọ̀wọ́ kí n má ṣe lù páńpẹ́ ayé. Ọ̀rẹ́ mi ṣó bínú. Mo bínú jàre. Ṣáwọn èyí tí wàá ṣe lálẹ́. Ṣe lálẹ́. O jẹun ni. Mo ti wà ókè ọ̀rẹ́ mi. Kí ló dé? Ilé nílé mi. Tí bá fẹ́ jẹun ọkọ̀ dé wà kọ́ bí kí n tó jẹun. Ó dẹ̀ ṣe ọjọ́ o. I'm really grateful. Inú mi dùn gan-an. Lágbára tòbótọ́ Ọlọ́run inú ò ní tán lọ́wọ́ ẹ̀. Àfi bí mo kò ti ní ìdí nǹkan yẹn. Ó surprise mi gan ọ̀rẹ́ mi o. Ọlọ́run máa bá mi gbọ́wọ́ ẹ̀ sókè. Apá yóò dẹ̀ ní ká ẹ lágbára tòbótọ́ Ọlọ́run. Ọ̀rẹ́ má jẹ́ ká fọ̀rọ̀ lẹ́sọ̀rọ̀. Pẹ̀lú ọwọ́ tó fi mú mi. O mú mi bí ọ̀rẹ́, mú mi bí ọmọ ìyá ni. And mo ò dẹ̀ lè rí nǹkan tó lè pẹ́ lára kí n má sọ fún ẹ. Because mo sure tó bá jẹ́wọ́ náà ni wàá ti pè mí. O tẹ̀ ní rọrùn sí mo jẹ́rìí ẹ fún yẹn. This guy tó ẹ̀ṣẹ̀ pàdé yẹn, boyfriend ẹ̀, àbí kí n sọ pé fiancé ẹ̀ dẹ̀ ni. Yes, kí ló ṣe? Ọ̀rẹ́ mi, mo gbọ́ pé ó fẹ́ fún ní 15 million. Ẹ̀rù ń bà mí o. Má jẹ́ kẹ́rù báyìí. Ṣe bí èmi kàn wò wípé èyí tí ó kàn fẹ́ máa jókòó sílé láì ṣe nǹkan kan wípé kóun náà ní nǹkan kan tóun náà kàn tiẹ̀ fi ń pawọ́ dáa kó má di pé àwọn workers inú ilé wọ́n máa bẹ̀rẹ̀ sí ní disrespect ẹ̀
nǹkan máa fìdígbòdì nínú ilé kó máa sọ̀rọ̀ sí anyhow pé ọkọ màdámù ilé ló máa ń jókòó sí o kò ní nǹkan kan tó ń ṣe with that 15 million naira tí máa establish ẹ̀ we get tóun náà níṣẹ́ kan tó ń ṣe òun náà máa rówó mú wálé adẹ́bẹ̀rẹ̀ sí ní fèmí náà lówó àbí. mi against nǹkan tó ṣe dáa but ẹ̀rọ àwọn ọkùnrin yìí ń bà mí tó bá ti rólówó bá ojú wọn máa tó máa ràn wọn máa ṣe ní gódìgà ló pọ̀ jù wọn ọ̀rẹ́ mi èmi wò pé it's too early ó yẹ ká tiẹ̀ wo àwọn ọ̀wẹ́ ó mọ àwọn ọkùnrin tó wọn gbà ń sin olóríire ni wọn ká má sọ̀jọ́ opposite ẹ̀. kò ń ṣe fm tèmi lè ṣe bẹ́ẹ̀ láàyè kí ló tún kù téèyàn méjì bá ti láìka ara wọn tó ti nífẹ̀ẹ́ ara wọn tó jẹ́ pé love dẹ̀ ti jáde ní ojú àwọn méjèèjì jọ kí ló tún kù. mo ti mọ̀ pọ́kọ mi ni òun náà dẹ̀ ti fi ẹnu ara rẹ̀ sọ fún mi pé òun fẹ́ fẹ́ mi so kí ló ti máa ṣe máa sọ pé owó mi owó ẹ̀ ni owó tiẹ̀ owó mi ni by the time tó bá bẹ̀rẹ̀ sí ní make owó ń sìn àjọ máa kó pọ̀ ní àjọ di owó wa so I don't think there's anything there kí n ṣẹ̀ṣẹ̀ máa watch kí ni mo ń watch at this age. àdúrà tá ń gbà náà ni torí kí n tẹ débi káwọn ọmọ ẹ tẹ máa disturb mi wọn náà tó bá wálé mi sìn wọn ni wàá máa ní àwọn bílé ẹ ṣe kíní kan mo tẹ fẹ́ kíbi náà tẹ máa rán kémi náà débi kí n bá sọ pé ọ̀rẹ́ mi ṣó tán ṣé wọn náà rí ó yá mo ti dé ẹrù tó gbé bọ̀ láti Dubai. bẹ́ẹ̀ ti ẹ rí o tẹ̀lé láti rìn lẹ́nu torí mo ti ní káwọn ọmọ yẹn bẹ́ẹ̀ pààkì tó bá ń lọ bí ìsìn kí wọ́n gbé tẹ̀lé ẹ ní ìkórè gbé sí wọn. What am I waiting for? Jẹ́ ń gbẹ́rù mi kí n máa lọ ó yá wọ́n gbé síta. gbà wá o dájí ó bá gbà wá o bàbá lókè jọ̀wọ́ o kí n má ṣe lù páńpẹ́ ayé Ẹlẹ́dùmarè gbà wá o dájí ó bá gbà wá o bàbá lókè jọ̀wọ́ o kí n má ṣe lù páńpẹ́ ayé. Abẹ́ní, kí ló ṣe ń ṣe ní kitchen by this time of the night? Iṣẹ́ tí mo fẹ́ ṣe lọ́la pọ̀ ní sá. Okay. Wọ́n pè kí n kọ́kọ́ kí mi tó èèyàn pè kí mi nípa tí mo fẹ́ ṣe. Okay, o ní kó ṣiṣẹ́ ẹ̀ díẹ̀ lálẹ́ báyìí. Ó wà okay, ó wà okay. Kúṣẹ́. Lóyún náà wá ṣe ní tẹ́lẹ̀. Ṣé mi? Actually, èmi náà ò rọrùn yẹn sùn bákan mo wá wò bóyá kí n wá sí kitchen bí a máa tiẹ̀ rí nǹkan kan tí mo lè fẹnu gbá. Má ṣiṣẹ́ lọ. Àbẹ̀ní má ṣiṣẹ́ lọ. Àbẹ̀ní kí ló tó ń gbọ̀n farabalẹ̀. Àbẹ̀ní ní sùúrù. Mo ń dáhùn sá. Ṣé wọ́n dẹ̀ rí? Ní sùúrù tọ́nù báyìí. Àbẹ̀ní. Ó dẹ̀ máa dá ogbó ẹ̀ bólẹ̀, wá máa dá ogbó ẹ̀ bólẹ̀. Mi mọ̀ pé orí báyìí Àbẹ̀ní o. Àbẹ̀ní. Ní sùúrù súnmọ́ gánà. Ní sùúrù Àbẹ̀ní. Àbẹ̀ní. Ní sùúrù Àbẹ̀ní. Àbórí. Àbẹ̀ní ní sùúrù. Owó náà tẹ̀ ọkọ̀ yí báyìí. Wo bá sí à. Màdàmú ọkọ̀ balẹ̀ kò sí wàhálà kankan. Kò sí tó bọ̀ lókè tí wọ́n gbà. Wọ́n pàpọ̀ rí. Mànú. Ó yẹ pé. Pato papan telepe, I want to find telepe. Tí mo wá ń bo, ṣé sẹ́nu ọgbà kan ní sí ọ̀tọ̀dọ̀ mi? Kí ni wọ́n gbóúnjẹ? Ibo ló ń gbé oúnjẹ lè lọ? Kí ni tí ẹ kọ́ ní tí mo gbóúnjẹ? Ṣé wọ́n ti jẹun lẹ́nu? Ẹ dákun ta ló ń gbóúnjẹ lọ fún ládùúgbò? Torí mọ̀ pé gbogbo ara ti jẹun àárọ̀, a sì ti jẹun ọ̀sán. Ta ló tún fẹ́ gbélé lọ fún? Lábẹ́bẹ́ mo fẹ́ gbé lọ. Lábẹ́bẹ́ kọ́, atagúngún ni. Ó ṣe gbé oúnjẹ gba ojú ta kó tó gbé wá sí rà. Àbí ta ló tiẹ̀ gbé ṣe fún gbogbo ara ń gbóúnjẹ fún ara wa ní kíṣìnì. Kí ló dé tó fẹ́ lọ gbélé fún? Kí ni ìṣòro tiẹ̀ gangan? Lẹ́yìn ìṣe ó ti jẹun, ó ti jẹ ta, ó ti jẹ tọ̀sán. Èmi ti jẹun. Kí wàá ní wàhálà ẹ̀pẹ̀lẹ́ tí mò ń gbóúnjẹ lọ? Èmi ti jẹun. Lábẹ́bẹ́ ńkọ́? Tá a sì jọ jẹun láàárẹ̀, tá a sì jọ jẹun ọ̀sán. Dákun oúnjẹ èwo lélẹ̀ tó ń jẹ alẹ́ lélẹ̀ ní àbí tí ìyálẹ̀ ta. Kí ni ìṣòro tiẹ̀ pẹ̀lú yẹn? Kí ni òní jẹ́ sọ̀rọ̀ tọ̀dọ̀ mi? A ti jẹ oúnjẹ àárọ̀ o, a ti jẹ tọ̀sán. Dákun sí oúnjẹ ìyálẹ̀ ta lélẹ̀ tó ń gbé lọ yìí. Tọ̀dọ̀ mi ńkọ́? Tọ̀dọ̀ ẹ̀ kan tó gbádùn. Obìnrin pẹ́sẹ́ kí ló tó fẹ́ gbóúnjẹ fún lábẹ́ tó gbé fẹ́ mi? Mo fẹ́ gbé fún náà nìyẹn. Ó ti yé mi, èyí ti ń fi sùjòróró rẹ onísìnà ni ọ́, ọ̀dọ́kọ adìẹ.
ọ̀dọ́ kọ adìẹ. Kí ni ìṣòro ẹ? Kí ló kọ ẹ bẹ́ẹ̀? Kò bá máa díṣu kó máa di sínú òró mi. Èmi ni mo nára mi, ṣé mo jẹ́ bí èyí? Ókè ẹ ṣe lábàṣà ń gbà wọn. Ẹ fi ṣàbàṣà ń gbà wọn. Ẹ fi ṣàbàṣà óyeyeye ó ti ń pòsè ẹ gbé lọ ẹkú ní tìjú oníkàtìkàtì ó fẹ́ kó jẹ ìlọ fún lọ́wọ́ iṣẹ́ ọ̀pọ̀lọpọ̀ bọ́ lọ́wọ́ rẹ̀ ń ta ni ó fèmí rẹ̀ bẹ̀ ó gbọ́njẹ fún mi. Bí a bá jayé dé ayé àmọ́ pa àjọ̀hún ayé ò ní fàájì ayé àmọ́ pa àjẹ̀hún o. Bí n bá jayé dé ayé ni máa jẹ kò ní jẹyà ayé àmọ́ pé mo jẹun ayé ò ní fàájì. Ayé àmọ́ ìpayé ni máa jẹ́ mi jẹ́ tọ̀run. Lámbébé ibi ló wà ni mò ń pariwo ẹ̀ ń bẹ látàárọ̀ o ò lè dá mi lóhùn. Ẹ má bínú ọba ló ń jẹ bí mo ṣe ń jẹun bí president bá pè mí mi ní gbé kọ́ọ̀lù wọn bákan bá miss call wọn mo lè pè wọ́n padà. Bravo. So president lè máa yẹ kó máa jẹun lọ́wọ́ kó má dáhùn bọ̀ kó ń ṣe bí tàwa mí because àwa là ń sanwó oṣù ẹ̀ ṣé president ló ń sanwó oṣù ẹ̀ ni kó wà lórí ìyàwó ẹ̀ gan wọn bí ẹni ká pè é kó má dáhùn iṣẹ́ ti sú ẹ. Ọba ló ń jẹ àwọn olóyìnbó bọ̀ wọ́n ní if you eat food don't talk be happy. Ok àwọn olóyìnbó yìí ló máa padà fún ẹ lówó oṣù ẹ lóṣù yìí pẹ̀lú nǹkan tó ṣe yìí kò ní gbowó oṣù yìí. Ẹ má ṣe bẹ́ẹ̀. ṣe wọ́n pé orí ẹ̀ yìí tí wọ́n fún ẹ ní upper court. Mr. FM ẹ má àti pé wá kí ló tó orí mi tó ń bo oúnjẹ ṣé èmi àti ẹ̀wọ̀n àárọ̀ ṣé mo ti bẹ́ẹ̀ jẹ oúnjẹ kan rí kí ló tó orí mi tó ń bo oúnjẹ. Nítorí èṣìṣin ni. Torí èṣìṣin ló ṣe ń bo oúnjẹ bóyá ṣé oúnjẹ kí n wò. Èṣìṣin wa máa kun oúnjẹ tí mo fẹ́ jẹ ni. Lábébé ṣí oúnjẹ yẹn mo fẹ́ wò ṣí oúnjẹ yẹn fún mi kó jẹ́ wò. Ọ̀rọ̀ Lábébé. Orúlóró wá ń jáde. Ẹ̀yin mélòó lẹ fẹ́ jẹun? Èmi nìkan. Ló ń já dúró oúnjẹ yìí. Wọ́n lọ adúlé fásitì lálẹ́ àná nínú tí wàá gbá. Pèsè àfẹlẹ́ ìfilẹ̀ Lábébé. Sá. Ta ló bóúnjẹ yìí? Ṣé ojú ọwọ́ kíchìn fúnra rẹ̀ ó lọ bu adúró oúnjẹ yìí ni? Àbí báwo? Ó kùrù gbéra fún mi. Abẹ́ni ló fún ẹ lóúnjẹ yìí. Abẹ́ni. Lábébé kí wọ́n láàrin wà tàbẹ́ni? Ṣé Àbẹ̀ní Sàláwà tó ń kọ wákà? Ṣé o ti máa gbé ìgbájú fún ẹ? Ṣé Sàláwà tó ń kọ wákà ló fún ẹ lóúnjẹ? Kí ló ń bẹ láàrin ìwọ àti Àbẹ̀ní tó fi di ọ̀rọ̀ lóúnjẹ tó fún ẹ ládùn oúnjẹ yìí? Ṣábẹ̀ní kúkú ní ilé wa. Lábébé máa ṣe ẹ́ léṣe o. Torí mo mọ̀ pé ẹran ẹyọ kan tó ní gbogbo staffs wọ́n máa fi ń jẹun. Àwọn kan tí wọ́n fi ní ẹran méjì mẹ́ta tó tún dípò tún ní ẹja. Èyí ló ní ẹja. Oṣù Kéègùn ìfúnpá Àbẹ̀ní ló fi sórí ẹ̀. Kí ló fà? Mo ló fà. Kí ló wà láàrin? Sá. Kí ló wà láàrin wa tàbí? Kó gbóúnjẹ wá kó wá gbá bọ́ọ̀lì. Ló wà láàrin? Ó yá má sí nǹkan kan náà ni o. Tí mo bá later lọ find out pé nǹkan kan wà láàrin wa tàbí ẹni. Tí ẹ̀mí mi dẹ̀ sọ pé there is something between you guys. Tí n bá later lọ mọ̀ pé nǹkan torí oúnjẹ tí mò ń wò yìí tábẹ̀ ní bù fún ẹ there must be something. Àmọ́ tí mo bá padà later lọ mọ̀ you are gone. Gondes. Ó ti lọ. Gondes. Bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. Lámbébé. Sá. Ìwọ náà ń jayé ọlọ́ba ń bí. Sá. Lọ́mọdé àwáyé asán. Àníṣerúkú ilé ayé wa. Mo fi kékeré mi ṣeré, mo wá fàgbà sí géètì. Ẹfẹ̀ wọn sọ fún mi pé èmi torí Oṣù Kéègùn àtẹ̀rọ kan Oṣù Kéègùn. Ó lè pa mọ̀ra oúnjẹ ìkùlọ lẹ́nu mi mọ́. Ṣé má lè jẹ báyìí? Mr. FM, kí ni mo gbà lọ́wọ́ yín? Ọlọ́dẹ tí wàá sọ yí báyìí, torí sọ́jú ìlú ọba fún mi. Kí n máa jẹ, kí n máa mu. A lè pa mọ̀ra mi o. Ìjọ tó lè pa mọ̀ra mi. Mr. FM, mo jí débi tí màá máa gbé. Ó lè ṣe rí balabala kó máa fi jíjó àpàlà. Fẹ́músí Ọ́nímísì. Ọmọ pátí pàtí. Àti fọ̀nà òrùka, àti filẹ̀ pọ̀tì. Fẹ́músí báyìí ló ń kọrin. Fẹ́músí ìrà mi season. Gègé. Nínú club mo ń jayé mi lọ. Jayé mo ń jayé mi lọ. Nínú club mo ń jayé mi lọ. Ẹ jẹ́ ká máa jayé wa. Nínú club mo ń jayé mi lọ. Jayé mo ń jayé mi lọ. Nínú club mo ń jayé mi lọ. Ẹ jẹ́ ká máa jayé wa. Àti filẹ̀ pọ̀tì àti fọ̀nà òrùka. Báwa ló ń
ganu sí ṣé mi làwọn ganu sí ṣé mi tí mo ti bẹ̀rẹ̀ sí. ó lè ṣe rí balabala kó máa fi jíjó àpàlà má lọ ṣe yàmàyàmà má lọ ṣe pálapàla má lọ ṣe gbalagbala. mo ń jayé mi lọ mi ò mẹ̀yàn ọ̀la torí kí n lè dọ̀la. afúnmọ́ tí ò ń kú sóde kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ mo máa délé mi mo gbọ́ ọmọ mẹ́ta mo tún gbé mẹ́rin fẹ́ mo sì bọ̀ ẹ̀ mo ń jayé mi. nínú club mo ń jayé mi lọ jayé mo ń jayé mi lọ nínú club mo ń jayé mi lọ ẹ jẹ́ ká máa jayé lọ nínú club mo ń jayé mi lọ jayé mo ń jayé mi lọ nínú club mo ń jayé mi lọ ẹ jẹ́ ká máa jayé lọ. pass me the lighter give me the ginger owner of the risila agẹmọ yóò lágbára tó gbọ́ tìjà tó bá lè dogun kó dogun bó bá lè dìjà kó dìjà o ẹ mọ yìí ìtàláwà tá ti ń jayé wa sọ pé pọ̀ lọ́wọ́ sí báyìí ló ń kọ́ ni nínú club mo ń jayé mi lọ jayé mo ń jayé mi lọ nínú club mo ń jayé mi lọ ẹ jẹ́ ká máa jayé lọ nínú club mo ń jayé mi lọ jayé mo ń jayé mi lọ nínú club mo ń jayé mi lọ ẹ jẹ́ ká máa jayé lọ. sense budi aregaya masereke buwaro famia fẹ́wọ́n sí báyìí ló ń kọ́rí yeye iná saburi sandabula samba shimbo yeye. Famous on the mix. See you. You are beautiful. Sit down, okay. Tó jẹ́ pé ó ní nǹkan tí ó gbé mi wá síbí. Má jẹ́ ń jókòó. Ó mú kí mi ò kí máa ń fẹ́ waste time. Bóyá ṣe ní club náà nìyẹn pé ó ní kí ọ̀rọ̀ yàn ní kí n wálé. Mo dẹ̀ ti dé náà nìyẹn kí la fẹ́ máa jókòó ṣe. Ẹ̀gbà tó dé tí wá dé wá ní sùúrù. Ṣé ìwọ náà ló wà ń bí àmì? Of course. Wow. And your place is not bad. Honestly. Ọlọ́run. Mi jẹun oúnjẹ rèé ṣé ìwọ gbọ́ fúnra rẹ ò tó oúnjẹ lọ́tọ̀ ni kí mo tún fẹ́ jẹ. Kí ló ń ṣe ẹ́? Calm yourself now. I am calm down. Èmi gan mo ti ready fún ẹ. Mo ti lé bẹ́ẹ̀dì ẹ̀ tí wọ́n gan bá débẹ̀ wà fọ́. Àmọ́ gbọ́dọ̀ take nǹkan kó tó ṣe gbogbo ẹ̀ náà. Bí strength yẹn tún lè pọ̀ ó já. Ara mi ti ń gbọ̀n ni. Èmi kan ti wà lé fún ẹ. Lóòótọ́. Mo fẹ́ kó jẹun kó lè ní strength àti ṣe anything tó bá fẹ́. Calm down. Wàá dẹ̀ gbádùn mi. Calm down. Kí ló fẹ́ jẹ? Èmi náà dẹ̀rùn. Àfi ṣe mi iṣẹ́ àmútọ̀run mi wá nìyẹn. Lẹ́yìn pé mò ń ṣiṣẹ́ owó, nǹkan tó ń tún fi rán mi nìyẹn. Ìwọ náà wàá mọ̀ pé mi gan-an mo mèrè ṣe. Mo good. Mo good. Kí ló fẹ́ jẹ náà? Anything. Adé wá ń gbọ̀n. Take it easy now. Ó máa gbọ̀n. I'm for you. For real. Yeah. Hold on. Kó oúnjẹ tó dé náà. Ìtìmọ̀ ọ̀dà lẹ́ẹ̀kan yẹn. You can put more. Okay. Be coming. O ti ní kọ́ máa wá. Mi wá ní máa wù ẹ́ náà báyìí náà. Kí ló dé? Jẹ́ kí nǹkan tí ẹ ṣe máa kọ̀ máa wojú ẹ. O ṣáà mọ̀. Ọmọ ìfẹ́ pa mí torí Ọlọ́run. Yé. Ṣé ti afárá dé náà nìyẹn ni? Wọ́n ti dé. Hold on, I'm coming. Oh God. You're welcome. Wọ́n gbóúnjẹ náà wá ká mọ nǹkan kí náà gbé sínú ẹ̀. Kí ló ṣẹlẹ̀? I am Detective Olamilekan from Ajalekoko Police Station. I am Detective Adeni from Ajalekoko Police Station. Kí ló ṣẹlẹ̀? Ajá yín ò bá lé kòkò kò kàn èmi kò wá rí girlfriend mi bí ni ẹ̀gbọ́n. Susi. Who is your girlfriend? Hey, hello, Mr. Man. Kí ló ṣẹlẹ̀ You are under arrest. What for? Kí ni mo ṣe? I don't know. Ṣé bá ti dọ̀wọ́ ẹgbẹ́ máa sọ? Ìtúbí tí ilẹ̀ ṣe wá. Gbọ́dọ̀ sọ kankan. Kí ni kò tẹ́ bá sọ nísìn?
òun la máa fi èyí sí ọ̀tọ̀. Ẹ̀jẹ̀ bí láìkẹ́ respect ara yín. Ìyẹn ò yé èmi náà kí ló kó èmi pé mo kò wá bá girlfriend. Sushi. Excuse me. Ètò lọ balance mi kọ. Nǹkan tó ṣẹlẹ̀ ní ẹ máa ní sùúrù madam. Tí ẹ bá ti dé police station wa, a máa try láti. Out! Sushi! Out! Sushi! Elédùmarè gbà wá o Dájí ó bá gbà wá o bàbá lókè jọ̀wọ́ o kí n má ṣe lù páńpẹ́. Àǹtí mi, oore ni mo máa ṣe tó máa dìbì mọ́ mi lọ́wọ́ o. Ẹ gbà mí o. Hundred. Oya ya gbé lọ́gbẹ̀ẹ́. Ẹ ká máa gbé lọ bẹ́ẹ̀ sí náà. Ẹni sùn kí ló ṣe? Tani kí ló ṣẹlẹ̀? Jẹ́ ilẹ̀ wa, ẹ̀yin lẹ́ran wa. Ẹni sùn ó kú just calm ẹni sùn. Kí n ti yín báyìí? Ẹni sùúrù kí n ti yín ha? Ẹni sùúrù kí ló ṣẹlẹ̀? Ẹni sùúrù. Ẹ fẹ́ mọ̀ kan tó ṣe. Mo bẹ̀ yín. Ẹ fẹ́ mọ̀ kan tó ṣe. Ó yẹ sọ̀rọ̀. Ẹ ṣe àdàfin alákùnrin ó wọ orílẹ̀ mi ó máa bá ìyàwó mi sùn. Bẹ́ẹ̀ ni ó bá mi lọ dáadáa. Bẹ́ẹ̀ ni bó ṣe máa ṣe nìyẹn kì í ṣe kìíní kì í ṣe kejì. Adẹ̀ṣe tó lẹ́sìn kí láti padà nù. Ẹ ṣe gbọ́. Ẹni wọ́n bá ìyàwó yín sùn. Wọ́n bá ìyàwó mi sùn ẹ. Nínú ilé yín. Yes. Ìyàwó yín wà responsible. Lọ́nà wo? Tí ìyàwó yín bá wà responsible kò ní gbé ọkùnrin wá sí inú ilé yín. Torí pé ẹ̀gbọ́n àti ẹ̀ǹtẹ̀ ṣáà ẹ̀ yà gẹ̀gẹ̀ tó àfọ̀ṣẹ́ bá a sọ̀rọ̀ ni. Ẹ bá nà ọ̀pá ọlọ́pàá máa kó ọlọ́pàá máa gbé yín. Inú òpin èèyàn lọ́rùn. Tábánikà wo dáadáa, ìyàwó ẹ̀gbọ́n ilé èèyàn burúkú. Ṣé ìyàwó tí ẹ lè gbóbìnrin wálé wá kẹ́ mọ́lé? Nígbà tí ẹ gbóhùn gọ́ọ̀mù. So ìyàwó ẹ̀gbọ́n yìí mú gọ́ọ̀mù nìyẹn. A kò máa pẹ́ ni ẹlẹ́ni ọlọ́pàá máa kó ogbó wa ni. Kí lẹ sọ? Tá a bá wọ ẹ̀gbọ́n dáadáa, wọ́n gbóyin fo gọ́tà. Ẹ wo ọ̀gbẹ́ni èmi ò sí bẹ́ẹ̀ jàre. Ṣé torí pé mi ò sí lé? Ṣé torí pé mi bá wà lé sọ́lẹ̀ kù ìyàwó mi bọ́lẹ̀? Ẹ̀gbọ́n aṣẹ́ òun ìyàwó yìí. Ìyàwó yín useless tí ò bá useless kò ní gbé obìnrin wá sínú ilé yín very useless human being. Normal tẹ bá ráwọn náà bọ́n ṣe wà ẹ má rí pé Sunday mú yín dìde ló yẹ kó jẹ́. Kò sí wàhálà ṣùgbọ́n wàá kọ ní tiẹ̀ bó ṣe lọ yẹn o báwo rí. So ẹ̀yin lẹ́kọ̀ọ́ tí ẹ ń sọ pé káàtì ẹ̀ wá fẹ̀mí wa ta káàtì tí bọ̀bọ̀ yẹn náà bá strong dáadáa ṣe ń bó máa ń rún wa. Ṣé ń gbàdúrà pé kí ọkùnrin mi nǹkan máa rún ìyàwó yín. Ẹ jọ kí lorúkọ yín. Ṣùbẹ́rù ni. Ṣùbẹ́rù dìde ló yẹ kẹ́ máa jẹ́ Ṣùbẹ́rù dìde ni. Wọ́n ti ń fìyà jẹ mí gan-an. Wọ́n fìyà jẹ mí. Kí ló sún yín dé gbogbo pálapàla yẹn? Kí ló sún yín dédé? Wọ́n tiẹ̀ máa kọ́ dúpẹ́ lọ́wọ́ yín. Tí n bá ń ṣẹ̀yìn, n táwọn ìkọlà máa wí. Àwọn fìyàn ẹni pọ́n ti ń parí olè mọ́ mi ni láì jalè. Ẹ ṣé mo dúpẹ́ o. Ọlọ́run ló fi ń ṣe gàrí tíra mi o. If not, àwọn bíbí àwọn ọ̀rẹ́dà ti ṣe mí léṣe o. Kò dé wá ń ṣẹjọ́ mi o. Àìníyàwó ńlé ni. Tí bá níyàwó ńlé mi náà ni màá dán wàrà yẹn. Àìníyàwó ńlé ló jẹ́ kí ẹ lọ máa bá tóbìnrin olóbìnrin nínú ilé ọkọ ẹ̀. Tọ́lọ́run bá fi mí ṣe gàrí tíra yín bó ṣe máa pa yín dànù just like that. Ẹ wo ọmọ dúpẹ́ lọ́wọ́ yín gan mo really appreciate Ọlọ́run ló fi yín ṣe gàrí tíra mi lóòótọ́ if not nǹkan táwọn bí yẹn tá à ń sọ ìkọlá wọn máa sọ. Kò dẹ̀ wá ń ṣẹjọ́ tèmi náà ṣé gbogbo àdúgbò ibẹ̀ ṣe ń wò yìí mi ì rí obìnrin tó tẹ́ mi lọ́rùn kò sí obìnrin tó dáa
ládùúgbò tí mo lọ pé ẹ̀yà obìnrin lọ́wọ́ kí n fi ṣèyàwó ó máa ń lójú àwọn obìnrin tí mo máa ń like káàzó mi pé mo kọ̀ tẹ̀ arọ́bìnrin tó dúdú tó ní bọ́dì tó níwájú tó tún ní bàsíà lẹ́yìn kó wá dúdú kó máa dán tó bá ti fẹ́ wá ba gbogbo ẹ̀ jẹ́ kó máa gẹrun kó tún máa wá rẹ́rìn-ín músẹ́ bẹ́ẹ̀ ṣe ń rìn yìí tí n bá tún wojú obìnrin mi kan pa mí. ṣé lóòótọ́. ẹ wo kàn fẹ́ yìí ní tàgbà kàn yìnbọn fún mi pé mo bá ẹ wọ bẹ́ẹ̀ ṣe ń rẹ́rìn. kò lè tó bẹ́ẹ̀ kò sí wàhálà. ayé mi ó ti yé yín báyìí. mo yẹ kó sí pápẹ́ wọn nìyẹn. ọ̀gá ọlọ́pàá kéde máa wo ọmọkùnrin burúkú yìí mo dẹ̀ wọ́n ọ̀rẹ́ mi títí because ọjọ́ tí mo ti rí máa yìí ni mo ti mọ̀ pé èèyàn burúkú ni máa yìí ó kàn daṣọ èèyàn bóra ni gbogbo ṣe ń wò mí ọ̀rẹ́ mi máa láìkí ẹ o kò sí nǹkan tẹ́ lè bá ọ̀rẹ́ mi sọ lórí ọ̀rọ̀ ọmọkùnrin yìí kò ní gbọ́ nǹkan tó bá fẹ́ ṣe fún ọmọkùnrin yìí ló máa ṣe 50 million naira ló fẹ́ fi establish olórí burúkú má ṣàǹfààní tẹ̀ wò. Really? Ọlọ́run ní kí n advice ọ̀rẹ́ mi lọ́jọ́ ẹ pé jẹ́ ká wọ́n máa yí ìlú thank God ọ̀rẹ́ mi ò tí kún lówó yìí if not nǹkan tá à ń sọ yìí kọ́ làbá máa sọ. ṣe rí one thing tí kò yé yín ni wípé irú wọn pọ̀ dáadáa níta àwọn ọlọ́pàá náà dẹ̀ ready láti ṣiṣẹ́ wa bí iṣẹ́ because we are looking for people who want to use as a scapegoat yes and mo dẹ̀ ń sọ fún yín pé ṣe rí àwọn tó dúró yìí these 3 people you are seeing here a máa fi wọ́n ṣe scapegoat àwọn màmá wa jẹ́ ìkọ́ fún gbogbo àwọn orú wọn tó kù níta ṣé wá rí ti gbogbo àwọn èèyàn dùn mí o bí kò ṣẹni tó jóbìnrin tó wà láàrin wọn look at you madam ẹ wọ sùtánà aṣọ mímọ́ táwọn kan fi ń wọ̀ tó ń lọ sin Ọlọ́run ẹ̀dẹ̀ wọ ẹ̀dẹ̀ fi ń ṣiṣẹ́ ibi and ẹ̀rù òdẹ̀ bàyín aṣọ́bìnrin ẹ̀ wá wò pé yín náà ń bí ọmọ tó bá ṣerú ẹ̀fọ́ ọmọ yín ṣe ni yín máa dùn. mo ti máa jẹ ní mo wá o kó lè wá jẹ pàdé tó bá jẹ mí. ìyá wa ẹ jọ̀ọ́ ẹ má bínú. You don't need to beg me. I need àti bẹ̀ mí náà. Ọ̀rọ̀ yìí ti kọjá pé kẹ́ bẹ̀bẹ̀. Ṣé rí wọ́n tí ẹ fàwọ́rajà ní ẹ́ amọ́rú yín dáadáa? Ṣorí gbogbo àwọ̀ ẹ tó dà ẹ̀. By the time tó bá kí scissors bí ọrùn orí ẹ, tí wọ́n gé sí wẹ́wẹ́ tó ń gé gbogbo ìrùn àgbọ̀n ẹ, tó ń fi ẹgba tó ń fi bà skin ẹ jẹ́, tí wọ́n kó bá máa bọ́ta, wàá mọ̀ wípé ẹran tó bá fà báyìí tí ò bá já, òun náà pè ní normal. And you, Mr. Security Man, ẹni tó ń fún ẹ lóúnjẹ, ó dẹ̀ mú ọwọ́ tó ń fún ẹ lóúnjẹ, ó dẹ̀ gé jẹ. Ìkànnì ẹ̀ o. Adàkùn yìí, rírí tí mo rí mo fẹ́ béèrè náà pé kí ni tiẹ̀ kí ló wá wá. Ìdórí ẹ̀ mo lè sọ pé nǹkan tó wà ńlẹ̀ yìí kò ṣe yín rárá. Ṣé rí bọ̀bọ̀ tẹ́ ń wò tó pé rẹ̀ ní gate mine? Òun gangan ló ń pè ní ìkà tó ń gbé nínú àwọn ọmọ ènìyàn. Òun gbé lọ́dọ̀ yìí, òun ṣiṣẹ́ pẹ̀lú òun ló mú pàṣọ ọ̀rọ̀ yín lẹ̀ fún àwọn tó dúró yìí. Ikú bọ́ ọmọ rẹ̀ ọmọ òfúnra. Kẹ́dẹ̀ máa wo ọ̀rẹ́ mi like àwọn pípọ̀ yìí tó jẹ́ pé ara aṣọ fún wọn, ara bàtà fún wọn, á fún wọn lóúnjẹ. Tẹ́ bá délé wọn, ẹ máa rò pé ojoojúmọ́ lọ́dún ní nǹkan tọ́rẹ́ mi ṣe fún wọn. Èṣù ní ogun ìdílé ni ogun lápò ìgbà ṣogun ẹ tó ń bọ́ mi. My dear, ṣe rí nínú ibi ní báyìí kókó ta ìmọ̀ wá wù ú bí èèyàn bá fọrùn ṣe tó fi gbogbo nǹkan ayé tó fi tẹ́yàn lọ́rùn ẹni máa bínú ẹni á bínú ẹni irú wọn á bínú ẹni ní irú wọn. Tẹ́ bá dé kóòtù níjọ́ Monday tán bá fi yín ṣe scapegoat sórí wo obìnrin I am so disappointed in you. Àtijọ́ àti mú ló sún mi délé. Àtijọ́ àti mú really níbi tí àwọn ẹgbẹ́ yín tó kù torí kakú ti ń ṣòwò torí kakú ń ṣe business àtijọ́ àti mú yín ti ní pé kẹ́ ẹ wọ sùtánà aṣọ ògo kẹ́ bẹ̀rẹ̀ sí ní fi ṣe 419 kẹ́ máa fi gbá àwọn èèyàn. I know now. Who does that? Anyway, ṣá ọ̀rọ̀ wọn ò lé o. A kò mọ̀ọ́mọ̀ pé yín pé kẹ́ lè mọ̀ pé àwa ọlọ́pàá à ń ṣiṣẹ́ wa bí iṣẹ́. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé ọ̀rẹ́ aráàlú ni wá. Ẹ̀yin lẹ́yìn kan wù wá bíi pé àmọ́ nǹkan tá à ń ṣe. Tí a bá tí ì rí òkodoro ọ̀rọ̀, a kì í ṣiṣẹ́ lójú ẹ̀yin èèyàn. Mo dẹ̀ mọ̀ pé pẹ̀lú nǹkan tẹ́yìn náà ti rí sí ẹ máa mọ̀ pé iṣẹ́ takuntakun là ń ṣe. Now, lórí issue tọrẹ yín. Lórí ọ̀rọ̀ ọmọkùnrin yìí, ọ̀rẹ́ mi wà ní kómà lọ́wọ́lọ́wọ́ báyìí. Ẹ mọ̀ nǹkan tí yóò rò tẹ́lẹ̀ ìfẹ́ tó ọ̀rẹ́ mi ní sí máa yìí ó ju nǹkan tàtẹ̀ ló máa fẹ́nu sọ lọ. Kò yẹ kí irú yín kẹ́ wà lórí èpẹ̀. By the time tá bá kó yín dé court níjọ́ Monday.
tí ẹ bá dé kóòtù níjọ́ Monday tó bá fi yín ṣe scapegoat. DPO. ọ̀rọ̀ tún wà lẹ́nu ẹ ok mò ń gbọ́. ẹ má bínú torí Ọlọ́run ilé ìṣèjọ tèmi náà ọlá pé mi ò tí ì ráwọn èèyàn gidi gbogbo àwọn tí mò ń rí yẹn ká ní kó má tiẹ̀ dàbí irú yín báyìí kò bá tiẹ̀ ṣe dá ẹ má fà mí léjọba lọ́wọ́ ẹ wọ ẹ̀yin ẹ tọ́ṣọ̀ mi fúnra yín ẹ kò mú mi lọ ìkan kẹ máa tọ́ṣọ̀. ẹlẹ́wọ̀n ni bọ̀bọ̀ ẹ̀. o tún fẹ́ ládì bí o tún fẹ́ fọ́ níbi o fẹ́ lówó again o ní bọ́m̀bẹ̀ olóṣì ó wà lú bíbọ̀ ò tí ì bọ̀ o tún sọ pé o fẹ́ ládì bí o ti ẹ báyìí èèyàn kọ́ lílé yìí. Can you imagine? Please take them away from my office. Come on, get out! Samba shimbo